Praise the Lord. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Mo kí ẹ̀yin bàbá àti ìyá mi pé ẹ káàsán o, ẹ káàárọ̀ lọ́dọ̀ tí ṣe dáadáa la jí. Good afternoon lọ́dọ̀ tiwa, ṣe dáadáa ni mo bá wa. Yóò dára fún wa. Àánú Ọlọ́run ẹwà Kristi kò ní fi ayé gbogbo wa sílẹ̀. Ẹ jẹ́ a tẹríba fún àdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, àpáta ayérayé ibi ìsádi wa, ọba lánàá, ọba lónìí, ọba títí ayérayé àìnípẹ̀kun. A gbé yín ga torí pé ẹ̀yin ni Ọlọ́run. Gba ọpẹ́ wa, Jehovah gba ìyìn wa. Mo ń lọ nínú program yìí, Ọlọ́run Mósè Orímọládé máa bá mi lọ. Ẹgbẹ́nu mi sọ̀rọ̀, ọ̀rọ̀ méjì mẹ́ta tá a sọ, bíbélì tá a máa kà. Ọlọ́run bó bá ti ń gbé tí ọ̀tún wọlé, má jò gbà tòsì jáde. Ẹ bá wa ṣe. Ẹ já rí yín láàrin wa, ẹ má jẹ́ n ríra mi. Ògo ni fún yín lókè ọ̀run. Ní ìparí ohun gbogbo, ẹ já yìn yín, ẹ já délé sinmi. Ọ̀sẹ̀ tuntun láwa yìí, ọ̀sẹ̀ yìí kó dára fún wa. Ọ̀sẹ̀ ayọ̀ ni kó jẹ́ fún wa. Gbogbo rere tá a kó wọnú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù Kristi kò ní burú fún wa, kò ní sọnù mọ́ wa lọ́wọ́. Ọmọ, ọkọ, aya, iṣẹ́, ohun rere tí èmi àti yín jọ kó wọ ọ̀sẹ̀ yìí, ìkan kò ní sọnù mọ́ wa lọ́wọ́. Àjọfayọ̀ parí ẹ̀, bẹ́ẹ̀ ló máa rí. Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Hallelujah. Mo kí wa lórúkọ Ọlọ́run Mósè Orímọládé wípé ẹ káàsán sẹ́, ẹ káàsán mà lẹ́ẹ̀kan sí. Yóò dára fún wa. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká jọ share. Ẹ já jọ share. Ẹ já yin ọba àwọn ọba ká tó máa lọ. Ẹ mọ̀ pé kò sóhun tá a lè dá ṣe. Orí ọ̀fẹ́ la rí gbà. Ẹ bá mi yìn o, paríparí ọlá. Ẹ bá mi yìn o, paríparí ògo. Ẹ bá mi yìn bàbá mi yé o, paríparí ọlá. Ẹ ṣeun tẹ́ ó padà, ẹ ṣeun tẹ́ ó padà, ẹ ṣeun tẹ́ ó padà lẹ́yìn mi o. Ẹ ṣeun, ẹ ṣeun tẹ́ ó padà dádì mi, ẹ ṣeun tẹ́ ó padà o. Ẹ mà ṣeun tẹ́ ó padà lẹ́yìn wá o, abiyamọ. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì o, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni o, ta ni ó tún gbéga o bí kò ṣe bàbá lókè? Ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run Mósè bàbá mi, Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Àrọ́mọdọ́mọ mi yóò máa sán o bàbá. Àní àrọ́mọdọ́mọ mi yóò máa san o Ọlọ́run. Gbogbo gbèsè ọpẹ́ tí mo jẹ mélòó nìkan san tán o bàbá. Àní bí mo ròkun bí mo rọ̀ṣà, àwọn ọmọ mi á máa yìn ọ́. Àrọ́mọdọ́mọ mi á máa san o bàbá. A máa san o gbogbo re tó ṣe fún wa. Títí ayérayé ìran mi á máa san. Àrọ́mọdọ́mọ mi á máa san o Ọlọ́run. Gbèsè orí ọpẹ́ tí mo jẹ mélòó nìkan san tán o bàbá.
bí mo rògún bí mo rọ̀ṣà máa yá àkúkú fi rọ́mọ àtayà mi o. Yóò dára fún wa. God bless you. Adá ògo àti ọlá padà fún yín. Ẹni àkọ́kọ́ ògo ni fún yín lókè ọ̀run. Mo fẹ́ sọ̀rọ̀ nípa gbogbo wa láti wo ìyá àbí àti wo fíìmù yìí. Gbogbo wa láti wo ìyá màámi o màámi o. Ẹni àkọ́kọ́ ògo ni fún yín lókè ọ̀run. Màámi tọ́ mi sọ̀nà Ọlọ́run ó mú mi mójúbọ rẹ̀. Aláràn o ọjà òdodo wà pẹ́ láyé o wà jẹ́ wọ́n mọ̀ o. Màmá mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Màmá mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Orin mi yẹn ló yẹ kí n fi wọlé. Wọ́n gbé kinní mi wá. Màmá mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi o. Màmá mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Àní màmá mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Màmá mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Ó kẹ́ mi o, ó gẹ̀ mi o. Màámi o. Màámi tọ́ mi lọ́nà Ọlọ́run, ó mú mi mójúbọ rẹ̀. Aláràn o ọjà òdodo wà pẹ́ láyé o wà jẹ́ wọ́n mọ̀ o. Màmá mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Màmá mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Ìyá mo kọ́kọ́ kí sísítà mi àti dádì wa agboolé Abíọ́dún Mide Martins Abíọ́dún. Mo kí yín o bàbá wa Àfíìsọ́wọ́. I love you so much for your support tẹ́ fún sísítà wa àti àǹtí Mide náà. Ọlọ́run á máa gbà fún yín o. Àwọn mẹ́sẹ̀jì tẹ́ pàṣẹ jáde yìí mẹ́sẹ̀jì tó lágbára ni. Ó gbomijé lójú mi, mo sun ẹkún táyà. Mo ti sunkún fíìmù gbà mọ́ báyìí. Ayé Ọlá ńgbà tí Ọlá wà ní ẹmọ fíìmù Ọlá Ajírébi, àwọn ọmọ Ajírébi fíìmù yẹn tí òun àtàbúrò ẹ̀ òun ni àwọn àìmọye fíìmù náà bọ̀ yẹn ni ó tún gbomijé tí èèyàn sunkúnsunkún. Ṣé wá rí eléyìí? Gbogbo single mother ẹ bọ́ síta, ẹ máa bọ̀. Gbogbo ìyá ẹ máa bọ̀. Mo fẹ́ sọ opinion ti tèmi lórí ọ̀rọ̀ yìí. Mo wo part 1 part 2 bó tilẹ̀ jẹ́ kó ṣì ń continue. Bọ̀ ní méjì tá a kọ́kọ́ wò dé yìí, ìdájọ́ tèmi nìyí. Ṣé rí màmá wa tí wọ́n gbé kọ̀tù yẹn fún mọ́mì tó ṣe yẹn adájọ́ náà? I love you so much. I love you. Àwa single mother torí I'm a part of it. Mo wà lára yín. Ènìyàn kì í parọ́. Èmi ò mọ̀ bọ́n ṣe lo fake life. Bó bá ṣe rí náà la ṣe máa sọ. Tí ó jẹ́ wípé ọkùnrin kan á ti rìnrìn àjò bẹ́yẹn. Fíìmù yóò tí ì parí, kò ní jẹ́ kí n mọ̀ bí mo ṣe máa kàn ní kó pátápátá. Bọ̀ níbi tá a ṣì wò dé ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Bọ̀ tá a bá ti wò ó tán, màá tún wá tún fídíò míì ṣe. À á wo part 3. Tó bá jẹ́ part 3 ló tán sí, part 3 ẹ̀ àwa sọ ibi tí mo bá gbé dé lónìí. Àwa continue toró sì ń continue náà ni. Bọ̀ ní méjì yìí, gbogbo obìnrin tó bá ń hùwà bíi sista Mide ṣe hùwà yẹn, ohun tó máa ń gbẹ̀yìn orú ìyá bẹ́ẹ̀. Hello, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó lè má dùn mọ́ ẹ̀yin single mother nínú, ṣùgbọ́n I'm a prophetess. Mo tún jẹ́ single mother. Ó jẹ́ méjì lọ́dọ̀ mi. Ohun tí mo máa sọ ní ìwòye wòlíì tèmi jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí mò ń ṣe
tí mo ní ẹlẹ́rìí ẹ̀ tó lè wá jẹ́ mi pé kudos to you. Ó lè mi ẹ̀kọ́ tèmi ni mo fẹ́ fi kọ́ yín lórí fíìmù yìí. Gbogbo obìnrin tó bá rìnrìn àjò bí obìnrin Mide Martins ṣe rìn yìí, àjàdíjú ọkọ mi o, torí pé ó ti lọ. A sì ń bọ̀ lórí àwọn ọkùnrin o, ẹ̀jọ́ o, bọ̀ mo ń bá àwọn single mother sọ̀rọ̀ torí pé ọkọ lọ for 20 years. Tọkọ yẹn bá ti kú, kọ́kọ́ mú kan náà, tó bá jẹ́ ọkọ yẹn ti kú, ó kú, ó lásdẹ̀ǹt, ó kú. Àkọ́kọ́ ìwọ ni wàá máa tọ́jú àwọn ọmọ yẹn lọ. Nínú kó rì má rì, bàbá mi náà àtúbẹ̀ máa gbé lọ. Ó jẹ́ bẹ́ẹ̀. Ó ti kúkú, ó ti categorize ọkùnrin yẹn wípé ó ti kú. Òkú ayé ni wọ́n máa ń pe orú àwọn bàbá bẹ́ẹ̀ yẹn fún àwọn ọmọ. Òkú ayé tí àwọn ọmọ bá bẹ̀rẹ̀ wá, mọ́mì níbo ni bàbá wa wà? Òkú ayé ni bàbá yín, kì í ṣe ó ti kú. Gbogbo obìnrin tó bá ń sọ ó ti kú, fíìmù ìyá yìí ń kọ́ yín lọ́gbọ́n wípé má sọrú ẹ̀ fọmọ mọ́, má sọ bẹ́ẹ̀ fún ọmọ mọ́. Ẹni tí ò tí ì kú ó lòkè ọ̀hún o, àwọn ló lòkè ọ̀hún o. Ẹni tó bá ti kú ni tí wọ́n ti gbé nínú ayé o. Ọkùnrin tó fi ẹ́ sílẹ̀ for 20 years tó ṣe bí, ó lè fi ọdún 5 ó lè ṣe rere fún ẹ kó o gbàgbé ìyá 20 years. Ó lè ọdún 5 péré ni o, ìwọ jìyà 20 years ó fi tọ́mọ 3. Tí ọkùnrin yẹn bá padà wá, ó lè ṣàánú ẹ. Gbogbo ìyá 20 years yẹn tí ọwọ́ ẹ bá tún dáa tó ti jí sówó, ọdún 5 wàá gbàgbé, ọdún 5 gan ti pẹ́ jù, wàá gbàgbé ìyà tó o ti jẹ for 20 years. Àkọ́kọ́, gbogbo àwa obìnrin tá a ríra wa nínú ìgbésẹ̀ kan wípé ajá sí single mother, a gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì. Obìnrin, mo sì ń bà lórí ọkùnrin náà o. Obìnrin, ẹ gbọ́dọ̀ ṣe kíni? A gbọ́dọ̀ ní ìdáríjì. Obìnrin tí ò bá ti ní ìdáríjì, ó máa dágbé gbẹ̀yìn. Bẹ́ẹ̀ ni, fáàtì ni mo máa sọ fún yín lọ́sàn yìí. Ẹ lè má láìkẹ́, ẹ lè láìkẹ́. Lójú ìwòye tèmi, o gbọ́dọ̀ ní ìdáríjì. Ìyá tó ṣerú eléyìí ò ní ìdáríjì. Gbogbo ìgbà tí ọkọ yẹn padà wá láti 20 ọdún tó ti sán lọ, ó dé, ó ní òun padà wá láti bẹ̀rẹ̀ sí take responsibility àwọn ọmọ yẹn. Obìnrin ò fún láyè mọ́. Nígbà táwọn ọmọ ti jáde yunifásitì, mo sì ń bọ̀ lórí ìtọkùnrin o, wọ́n ti parí yunifásitì, wọ́n ti ṣetán, ilé ọkọ lókù tán ń lọ. Mi ò mọ responsibility tó ṣe kù náà, bọ̀ mo sì ń bọ̀ lórí yẹn. Ṣùgbọ́n ibi tí obìnrin tọ́jú ọmọdé, tí a ti káńsù ìtọ́jú ọmọ, òun ni obìnrin yẹn ti fún àwọn ọmọ yẹn. After tóbìnrin bá, táwọn ọmọ bá ti parí yunifásitì, níbo ló kàn ríṣẹ́ kan gbalé ọkọ wọn lọ. Bọ́ kán lè mi ni ohun tèmi, ìdájọ́ tèmi ni pé ọkùnrin tó bá fẹ́ wá dánrú ẹ̀ wò sí èmi, bó ṣe dé yẹn tó lóun dé o, òun fẹ́ bẹ̀rẹ̀ gbogbo wàhálà mi tí mo ti ṣe lórí àwọn ọmọ yẹn for 20 years, màá sọ fún wípé jẹ́ kájọ calculate ẹ̀. Èmi máa stage ọkùnrin yẹn sórí owó ni o. Ṣé o mọ̀ pé owó tí ènìyàn fi tọ́jú ọmọ 3 tó fi graduate láti yunifásitì, tá a bá ní ká ṣírò ẹ̀, ó kọ́lé, ó ra mọ́tò, ibi tí èmi ohun tí mo fẹ́ gbà rèé, ọdún 20 years ló fi lọ. Mo ti rán àwọn ọmọ yìí débi ẹ̀rù tí ní bà wọ́n mọ́. Pay me back, kó wá máa sojúṣe ẹ̀. Ìwọ obìnrin tó bá rí rẹ̀ bẹ́ẹ̀, má ja àjàdíjú. Obìnrin ò gbọ́dọ̀ ja àjàdíjú. Ibi àwọn bàbá àti màmá wa ní ibikíbi tí obìnrin ọmọ bá ti wọ̀, ìjà abẹ̀ ó ti ṣe kí ni, ó ti dòkúta. Ọmọ ti wà ń bẹ̀, ọmọ kìíní, ọmọ kejì, ọmọ kẹta, kò sí orú ìjà tó fẹ́ jàdíjú.
over obìnrin ò lè sọ wípé ò fẹ́ rí ìmí bàbá àwọn ọmọ yẹn láàtàn, kò possible. Tẹ́ ẹ̀ bá bímọ fúnra yín ó wà òkè, o lè jàjàdíjú pé mi ò fẹ́ rí ẹ mọ́, ṣùgbọ́n ọmọ mẹ́ta ibo ló fẹ́ lọ? Kò lè work, kò lè possible ni, kò lè work. Wàá bínú, wàá wá bèsì ẹ̀ lórí owó, wàá tax ẹ̀. Èlò calculate 20 years, owó mẹ́ta, ilé, bóyá lé mẹ́ta ló máa ní, lọ kọ́lé mẹ́ta fún mi, ra mọ́tò mẹ́ta fún mi, gbogbo tó yẹ kí n ti ní nígbésí ayé mi tí mo fi owó yẹn tọ́jú àwọn ọmọ yìí tí wọ́n graduate, pay me back. Màá mọ̀ wípé bàbá ni ẹ́, ibi tẹ́mi máa dúró sí nìyẹn o, kó pay me back, owó tí mo ti ná yẹn kó san padà fún mi tó o bá fẹ́ dúró nídúró bàbá. Àìjẹ́ bẹ́ẹ̀ o ti kú nìyẹn o, ó ti dòkú. Kì í ṣe wípé mo padà wá mo fẹ́ ṣẹ̀ṣẹ̀ máa kò sí responsibility táwọn ọmọ yẹn nìdí mọ́, torí pé wọ́n ti graduate, gbogbo wọn ti parí yunifásitì, ilé ọkọ wọn ló kù. Kò sí nǹkan kan tí obìnrin tún fẹ́ tọ́mọ mọ́. Ìwọ òbí, ìwọ obìnrin àti ẹni kó gba ẹ̀tọ́ ẹ lọ́wọ́ ọkùnrin yẹn. Bọ̀ mi ò fẹ́ rí, kò gbọ́dọ̀ wá, àní mi ò tiẹ̀ fẹ́ rí, ó ti kú, irọ́ ló pa, irọ́. Ìwọ ló lose. Orú obìnrin tó bá ṣe bẹ́yẹn ló lose láyé ẹ̀. O máa lose gbogbo ọ̀nà ni, torí sórí ilé ẹjọ́ tó mọ̀ ń gbẹ̀yìn ọ̀rọ̀, òun náà lẹ kó lọ yẹn, ìwọ ló máa jẹ̀bi. Ẹ̀bi tí wọ́n máa dá ẹ nílé ẹjọ́ ni wọ́n máa dá ẹ yẹn. Ọlọ́run ti ẹ̀ bẹ́ẹ̀ ṣe ìkànfà mọ́ ẹ lọ́kì tí ò já àwọn ọmọ yẹn, ilé ẹjọ́ máa wo orí wọn, wọ́n ti gbọ́n, wọ́n lè decide fúnra wọn, àwọn ọmọ yẹn ló ń decide. Kì í ṣe wípé bàbá gan gbé ẹ lọ sílé ẹjọ́ torí pé mo fẹ́ gbọmọ lọ́wọ́ ẹ̀. Ó ní mi ò gbé ẹ wá lé ẹjọ́ pé mo fẹ́ gbọmọ o, mo gbé ẹ wá torí kò ń tírẹ́tì ẹ̀, o fẹ́ pa á. Ìwọ obìnrin tó o bá ti ní ìdáríjì, o ò ṣe obìnrin o, bẹ́ẹ̀ ni o ò ṣọmọ Ọlọ́run. Kò sí bí ìjà ṣe lè tó, ìjàkíjà, orí ìjàkíjà tẹ́ ẹ lè jà, tó o bá ti lè ní ìdáríjì, o ò kì í ṣọmọ Ọlọ́run. Ìdáríjì ni ohun gbogbo. Bínú faraya, bó o bá ṣe bínú yẹn, jẹ́ kí ojú ẹ̀ máa là. Kí ni mo ní kó ṣe? Bó o bá ṣe bínú, jẹ́ kí ojú ẹ̀ máa ṣe kí ni? Jẹ́ kó máa là. Bínú torí owó ni, má bínú àìnídìí, má bínú sí nonsense. Ìbínú yẹn kò ní yọ nǹkan kan. O ti dé, ẹ káàbọ̀ o, láti 20 years, ẹ káàbọ̀. Tó o bá fẹ́ mọ̀ pé o fẹ́ rí àwọn ọmọ yìí, o fẹ́ kó máa wọlé, kó máa jáde, káwọn ọmọ yìí kán wá, hello, pay me back. Ọ̀rọ̀ lórí owó ni o. Gbogbo wàhálà mi tí mo ti ṣe lórí wọn, san padà fún mi. Ọkọ rẹ̀ tó ti gbówó dé yìí, òun náà ti lówó, kí ló wá dé? Owó ló yẹ kó gbà lọ́wọ́ ẹ̀, kó mójú ẹ̀ kúrò. Ìwọ nìkan kọ́ ló dá wọn bí. Àwọn obìnrin nìkan kọ́ la dá ọmọ bí o. Àbí tí wọ́n bá process ọmọ síbẹ̀, báwo ni o ṣe fẹ́ lóyún? A ò gbọ́dọ̀ bínú jù, a ò gbọ́dọ̀ bínú jù. Obìnrin tó bá ń ṣe bíi ti àǹtí mi dé yìí, ìgbẹ̀yìn wọn lẹ rí yẹn o. Ìgbẹ̀yìn tó máa gbẹ̀yìn wọn nìyẹn. Ìwọ nìkan ló máa ṣe wàhálà yẹn, ò ní jẹ́. Obìnrin tó bá ń ṣe báyẹn, tí mi ò fẹ́ rí kó máa lọ olùsí ni o, ìgbẹ̀yìn wọn àdánù ni o. Àdánù náà ni wọ́n máa ń pa á gbẹ̀yìn. Wọ́n máa padà pàdánù. Ohun tó yẹ kó wá tún jẹ́ àjẹmọ́nú, ohun tó bá tún fún ẹ tó yẹ kó o gbà, kí ìwọ náà kó fi ṣara ni dípé tó mo tiẹ̀ dúpẹ́. Gbogbo eléyìí náà mo rí ìkan díẹ̀ gbà ń bẹ̀, wàá wá lùzì ọ̀nà méjì. Àwọn ọmọ wọn ní kó rìn jìnnà sí wọn. Bàbá tó yẹ kó fún ẹ lówó, wọn lò gbọ́dọ̀ débẹ̀ mọ́, ṣé o ti rí pé o ti lose? Tá a bá ń bínú, ẹ jẹ́ ká máa sáìn ojú wa, ẹ má jẹ́ ká máa bínú jù, ẹ má jẹ́ ká máa jàjàdíjú. Èmi tẹ́ ń wò yìí, èmi ò jàjàdíjú o. Bóyá bí a torí mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, bí a torí bẹ́ẹ̀ ni.
ìgbà bàbá mi ló dì ẹ̀mí yẹn wọ́n dìdí gbé lára tèmi ni èmi náà máa bínú gan tẹ́lẹ̀ ìbínú yẹn gan burú ṣùgbọ́n ìgbà tíṣẹ́ ìránṣẹ́ fẹ́ bẹ̀rẹ̀ wọ́n gbé kúrò lára mi odidi ẹ̀mí ni wọ́n yọ mi ò mọ̀ bọ́n ṣe wá ń bínú lọ́ǹgì mọ́ tí mo tẹ́mi àtẹ̀yàn ṣẹ̀ ń sì tó bá ṣáà ti sọ pé ẹ má bínú I'm sorry mo ti gbàgbé nìyẹn á dàbí ìgbà tó jẹ́ pé ẹni yẹn ò ṣẹ̀ mí mọ́ kíní yẹn á kàn gbé kúrò lórí mẹ́mórì mi ó tán òun gá máa wò pé ṣé ẹni tá a ṣẹ̀ rèé ibi tó tán sí nìyẹn èmi ò mọ̀ bọ́n ṣe ń jà àjàdíjú mọ́ bẹ́ẹ̀ ni ọmọ Ọlọ́run ṣe gbọ́dọ̀ máa hùwà ìgbé ayé wa ẹ jẹ́ ká máa lò bẹ́ẹ̀ ká bàa délé sinmi obìnrin wàá fèsì ìdájọ́ o kọ́mọ wáyé ni o kọ́mọ wáyé náà o dẹ̀ ní kọ́mọ kankan lọ oníkálukú ló máa dúró rojọ́ tiẹ̀ bọ̀kẹ́ mọ́ bá lùsọ ọ̀nà méjì ọ̀nà mẹ́ta o pàdánù ọmọ o pàdánù ọkọ o kú pàdánù owó ẹ má jẹ́ ká jàjà díjú ẹ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì gbogbo single mother ọkùnrin fi ẹ́ sílẹ̀ ó lọ nìyẹn ó wá padà wá sọ wípé kó mú gbogbo owó tí mo ti ná pay me back san padà owó yẹn wàá fi dá nǹkan míì ṣe wàá fi dá nǹkan re ṣe èyí tí ò bá wá san padà gbé lọ ilé ẹjọ́ gan ló máa bẹ́ẹ̀ gbowó yẹn ókè o dídé tó dé yìí o èló ló fẹ́ máa fún wọn ibi tó yẹ kó dúró sí nìyẹn wàá rí wípé wàá jàre ó ti padà dé gbogbo nǹkan tí obìnrin yìí ti ṣe ó ń béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó bá fẹ́ ní access sí àwọn ọmọ yẹn ó yá èló lo ní láti san bóyá mo fẹ́ fún ní 100 million kó ṣá ibi tó bá mi dé yẹn kémi náà fún ní 100 million kí n fi compensate ẹ̀ kó fi máa bá a lọ ká kí n mọ̀ pé mi náà gbogbo 20 years yẹn kò waste mọ́ lára ṣé tán bá fún ẹ ní 100 million ọ̀ọ́ká tí mo kàn bú bẹ́ẹ̀ ni o bóyá 1000 million náà ṣàfún whatever owó tán fún ẹ ó máa ṣe nǹkan kan tiẹ̀ náà ò ní gbé àwọn ọmọ ẹ náà ṣì ní o máa ní access wípé ó lè wá ó lè tọ́jú àwọn ọmọ ẹ̀ ìwọ náà wá tiẹ̀ nísinmi díẹ̀ ṣe rí àwọn obìnrin tá máa ń takú kò gbọ́dọ̀ rí àwọn ọmọ ẹ o kò gbọ́dọ̀ rí o ìwọ náà ni wàá máa gbé wàhálà ẹ lọ ìwọ náà ni wàá máa ṣe wàhálà ẹ lọ ó yàtọ̀ sí ẹni tó fún ní access wípé máa bọ̀ ókè mo ti dáríjì ẹ kéèsì ọ̀tọ̀ tún nìyẹn o mo dáríjì ẹ wá máa tọ́jú wọn mo ti dáríjì ẹ kó má tó wá tọ́jú wọn torí pé ó ti bímọ síta kó wá máa tọ́jú àwọn tó wà ń ta kó má tọ́jú àwọn tilé ṣé o mọ̀ pé kéèsì ọ̀tọ̀ tún nìyẹn kéèsì ọ̀tọ̀ tún ni wípé ókè mi ò tiẹ̀ fẹ́ rí mi ẹ̀ láàtọ̀ ni ìyẹn ò lè work gbogbo àwọn obìnrin mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá a ò gbọ́dọ̀ ṣe bí obìnrin tí orú ìwà tí àǹtí mi dé wù yẹn a ò gbọ́dọ̀ wú o a ò gbọ́dọ̀ wú a ò gbọ́dọ̀ wú a ò gbọ́dọ̀ wú o obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ kò ní ẹ̀mí Ọlọ́run ni o kò ní dáríjì kò síbi tó fẹ́ tì sí o ọkùnrin yẹn ọjọ́ kú lọ́jọ́ ìsinmi ni ó dìgbà tó bá kú kó tó má tún lè béèrè àwọn ọmọ ẹ̀ mọ́ tó bá kú ọjọ́ kú lọ́jọ́ ìsinmi ṣùgbọ́n tó bá ṣì wà láàyè ó máa wá wọn ọkùnrin yìí dẹ̀ wá ó ní mo kàn fẹ́ tán bá wá lọludé díẹ̀ lọ́dọ̀ mi kán dẹ̀ tún padà sọ́dọ̀ ẹ̀ kò lóun fẹ́ gba gbogbo àwọn ọmọ yìí gan tán o kò lóun fẹ́ gbà wọ́n tán o gbogbo bí lọ́ọ̀yà ṣe ń bá wọn sọ̀rọ̀ ẹ máa calm down ẹ máa ní sùúrù ṣe nàǹtí ìgbọ̀n rí o ìyá tó bá ń ṣe báyìí obìnrin tó bá ń ṣe báyìí àbámọ̀ ló mọ́ ń gbẹ̀yìn orú wọn o àbámọ̀ ni lọ́ọ̀yà ń bẹ sọ̀rọ̀ lọ́ọ̀yà tó gbà fún rẹ̀ ó ní ẹ lọ settle amicable kó mọ̀ bá jẹ̀bi tóró ti mọ tó wà nílé ẹjọ́ ilé ẹjọ́ ò gbọ́ gbogbo emotional o mo fẹ́ emotion sí kíní kèmí ni mo ti ń tọ́jú wọ́n máa sọ fún ẹ wípé ayé ò parí ó ti ṣẹlẹ̀ sí ìran kan rí o bẹ́ẹ̀ ni wọ́n ló ti ṣẹlẹ̀ sáwọn ànábì kan rí ibo ni wọ́n fẹ́ fi tiẹ̀ jọ owó ni kò gbà owó ni kò gbà lọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ ṣeré mi ọkùnrin tó bá mọ̀ pé o fẹ́ jòkó lọ́jọ́ wedding àwọn ọmọ ẹ
sórí gbogbo wàhálà tí mo ti ṣe lórí àwọn ọmọ yẹn wàá pay me back, wàá wá represent àwọn ọmọ ẹ̀, wàá jókòó gẹ́gẹ́ bí bàbá. Ṣùgbọ́n tó o bá ti lè san gbogbo wàhálà tí mo ti ṣe, òròbó lè lọ bẹ́ẹ̀, wàá wá jókòó bí bàbá lọ́jọ́ nǹkan ayọ̀ àwọn ọmọ yẹn. Wọ́n máa fẹ́ lòmíì ṣe bàbá yẹn ni o, wọ́n máa fẹ́ lòmíì ṣe, wọ́n máa fẹ́ lòmíì ṣe ni o. Ibi tí mo fẹ́ ìdájọ́ tèmi tó yẹ kí gbogbo obìnrin dúró sí ni wọ́n máa ṣe wedding náà. Ebó obìnrin ni gbogbo wọn, obìnrin ni wọ́n máa ṣe wedding. Ókè, o fẹ́ wá jókòó gẹ́gẹ́ bí kí ni o bàbá, o fẹ́ represent wọn, pay me back. Gbogbo wàhálà tí mo ti ṣe lórí wọn san padà fún mi. Tó bá ti gbowó dání, ó bá ti gbowó, tó bá jẹ́ èyí tó gbowó dání ni, ṣe bó lówó ló ṣe padà wá. Ṣe ti rẹ́ni tí ò lówó tó nǹkan ò gbádùn, ṣé ó rántí ọmọ mọ́? Àwọn kan wà, àwọn ìrántí àwọn ọmọ yẹn mọ́ wọn lọ bẹ́ẹ̀ ni, torí ayé tiwọn gan ò dùn. Ẹ rántí wípé ogun ìdílé wà, ogun ìdílé ń bẹ lòmíì jà wípé kò gbọdọ̀ níyàwó látàárọ̀ dalẹ́ torí ògo tó gbé wáyé. Oríṣiríṣi nǹkan. Ṣé wá rí, mo gbàdúrà ní prógámù tí mo lọ lánàá, èpè kan wà tó ń ja àwọn ọkùnrin tí àwọn ọkùnrin ò mọ̀. Èpè nígbà tí ọkùnrin bá kọ́kọ́ fi obìnrin sílẹ̀, ègún yẹn wà lórí gbogbo wọn. Ẹni bá mọ àdúrà àgbà dáadáa, òun ló lè ré ègún yẹn kúrò tó bá tọrọ fún ìdáríjì. Ègún tí ọkùnrin bá kọ́kọ́ já obìnrin kulẹ̀ tó da ọmọ tì yàn láyà, ọ̀rọ̀ àkọ́kọ́ tí obìnrin yẹn bá sọ bí ègún àti èpè, ó máa ń ṣẹ. Bẹ́ẹ̀ ni ó máa ṣẹ. Ó dà wọ́n lẹ̀, ó lọ. Obìnrin yẹn bá ṣe, òun ni mo ṣe gbàdúrà lánàá wípé èpè tí mo ti fi ìbínú ṣẹ́ lé bàbá àwọn ọmọ mi lórí, tí ò jẹ́ kó rójú ráyè láti wá ṣẹ̀tọ́ rẹ̀ lórí àwọn ọmọ mi, Olúwa bá mi parẹ́. Gbogbo obìnrin, èmi mọ̀ kò sí obìnrin tí ò ní ṣépè, tán máa dọmọ sí láyà tí ò ní ṣépè. Gbogbo yín ẹ lọ gbà á. Ègún àti èpè tí mo ti ṣẹ́ lé bàbá àwọn ọmọ mi lórí, tí òjò rójú ráyè wá tọ́jú wọn. Ní ẹni tó ti ṣépè fún tí èpè ti ń jà, ó máa lọ, ó máa bọ̀ ni, kò ní rójútu ayé ẹ̀. Báwo ló ṣe fẹ́ rójú ráyè tó àwọn ọmọ? Kò sí, torí ègún yẹn gangan máa fíra lọ́wọ́, èpè yẹn máa jó bí iná. Ègún tìdílé bàbá ẹ̀ wà, ilé ìyá ẹ̀ wà, ibi tó ti fẹ́ yàwó wà, ìwọ obìnrin tó wá ṣẹ̀, ó ti pọ̀ lórí ẹ̀. Òun ni wípé ègún ìtara, èpè ìtara tá a fi tara ṣẹ́, ó máa ń jà. Ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn. Gbogbo èpè tí mo ti fi bínú ṣẹ́ tó lè máa jà wọ́n lógun láti má jẹ́ kán rójú ráyè wá tọ́jú àwọn ọmọ wọn, kọ́lọ́run kó parẹ́. Ìwọ náà máa gbà fún rẹ̀. Ègún tí ọkọ mi ti ṣẹ́ tí ò ní jẹ́ rójú ráyè jẹ wọn mọ́, Ọlọ́run parẹ́ lórí mi. Bá ṣe máa gbà nìyẹn. Ìyẹn bẹ́ẹ̀ fún àwọn obìnrin o. Ẹ ní ìdáríjì, ẹ má jẹ́ ká jà àjàdíjú tí obìnrin nìyẹn. Tán bá ti ló tó, mo ti gbọ́. Tán ọkùnrin bá lọ tó bá padà wá, owó ni kò gbà lọ́wọ́ ẹ̀, mú yẹn dání. Ibi tí mo sì máa dúró lérí tóbìnrin nìyẹn, torí àti ìwò tán. Ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọkùnrin, ṣe rí gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń hùwà yìí, tẹ́ ń ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin ọkùnrin tẹ́ ń ṣe bẹ́ẹ̀, ẹ bímọ sílẹ̀, ẹ lọ, ẹ ní kórí olórí kó wá bá yín wò ó, ẹlẹ́ẹ̀sánná nílò ẹwọ́ oúnjẹ lọ. Àdóná, téèyàn bá fẹ́ lọ nílé wípé ó da ọmọ mẹ́ta sílẹ̀, ó wá fẹ́ lọ nìyẹn. Àṣebáyé ti dayé fóònù. Mo ní bẹ́yìn ò bá tiẹ̀ lówó, ó máa ń láìjò, wàhálà ìjò ni. O lówó nìyẹn, wàhálà ìjò, wàá mọ máa pè. Kí ẹ̀rìn wà ń bẹ̀ náà, kí ẹ̀rìn. O lówó, ẹjọ́ ibi tí o wà, ẹ̀ lóò. Hello, bẹ́yìn ò bá tiẹ̀ ní owó lọ́wọ́, wàá ṣe kí ni?
wàá láìjò wàá ní àìjò ó pè orú kẹrin wo nìyẹn, orú owó wo nìyẹn fẹ́ wá lọ. Ó dá ọmọ mẹ́ta sí obìnrin láyà, láti ọmọ kékeré ọmọ ìkókó. Jọ̀ọ́ná ẹ̀yin ọkùnrin yẹn tí àwọn ọmọ mẹ́ta yẹn bá ti kú kẹ́ ẹ tó sanná nídé, ṣé wàá rò bí ọmọ ẹ wà níbì kan ó fẹ́ lọ gbà bí wàá ló fẹ́ lọ gbọmọ níbì kan táwọn ọmọ yẹn bá ti kú? Mo béèrè ẹ̀yin ọmọ àlè ọkùnrin kan tẹ́ máa ń worú ìwà bẹ́ẹ̀ yẹn, ṣé bẹ́ẹ̀ ṣe sánná yẹn táwọn ọmọ yẹn bá ti kú kẹ́ tó dé ẹ̀ lẹ̀ lọ́mọ àbí kán ti pè yín pé orú 20 ọdún tó padà dé yẹn kán sọ pé kí ni àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta mà ti kú? Jọ ọmọ wo ló wá fẹ́ béèrè mọ́? Èyàn ó hùwà bẹ́ẹ̀ yẹn o, èyàn ó ṣe kí ni? Èyàn ó hùwà bẹ́ẹ̀ yẹn o. Gbogbo ọkùnrin tó bá ń hùwà orí burúkú bẹ́ẹ̀ yẹn, ìwà orí burúkú ni wọ́n máa ń pè o. Ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ kò ní jẹ wọn mọ́ o, kò ní jẹ wọn mọ́. Tó o bá lọ for 20 years o wẹ̀yìn wò, o pè, o ránṣẹ́, ó wá di ìgbà tí wọ́n wà níléèwé o kú o àbí o kú, ibìkan ni wọ́n wà tó ń jẹ o, ibìkan ni wọ́n wà tó ń mu o, ibìkan ni wọ́n wà tó ń sayé. Wọ́n lọ primary school kò sówó ẹ̀ ń bẹ̀, wọ́n lọ secondary school kò sówó ẹ̀ ń bẹ̀, wọ́n lọ university, wọ́n wá parí university àbí o wá padà wálé olóòsánná ní lọ, olówó ló wá lọ, owó tí kò láìjò, owó tí kò ní pè, owó tó pe àwọn ọmọ yẹn wípé níbo lẹ wà báyìí, báwo lẹ ṣe ń jẹ, o pe ìyàwó ẹ nílé wípé ní báwo lẹ ṣe wà, ibo ipò wo lẹ wà, o wẹ̀yìn wò for 20 years. O wá lé àwọn ọmọ wa parí yunifásitì, o ti mọ̀ wípé kò sí bùkátà mọ́, o wá ń padà bọ̀ oníwọ̀ wà kí ẹ̀rìn. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ ní jẹ wọn mọ́. Gbogbo ọkùnrin tó bá ń wúrú ìwà bẹ́ẹ̀ yẹn, tẹ́ ń wúrú ìwà bẹ́ẹ̀ yẹn, ẹ̀ ń gbé ọmọ sílẹ̀, ẹ̀ sá lọ torí responsibility. Kó ṣe é rántí wípé ọkùnrin míì ló máa ń bá yín tọ́jú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn. Tó bá jẹ́ bí àwọn ọkùnrin míì náà tí obìnrin míì rí màárì, ṣe é rántí pé wọ́n máa rì màárì, wọ́n á rì màárì, wọ́n á lọ fẹ́ ẹlòmíì ló ń bá yín tọ́jú ọmọ. Ẹni bá ṣiṣẹ́ ọmọ ló máa jẹun ọmọ o, ẹni bá ṣiṣẹ́ ọmọ ló máa jẹun ọmọ. Ẹ̀dẹ̀gbọ́ fíìmù nìyí tẹ́ wò yẹn o, fíìmù ni o, kò sí ẹ má gbé wá sí reality o, ẹ má gbé wá sí reality o, ohun tí ò possible ni. Ohun tí ò ṣe kí ni, ohun tí ò possible ni o. Bógun bá ń jẹ lòmíì kò ní mọ ibi tógun ti ń jà wọn, kò ní mọ̀. Àfọ́fà ẹlẹ̀, àfọ́fà tó create sínú ayé ẹ̀ kò ní mọ̀ wípé òun ni. Ìjọ jẹ́ ilobìnrin jókòó olóòfẹ́fẹ́, ó lọlé ẹ̀, ó mu, ó bímọ, alákọ̀ọ́kọ́, alẹ́kejì, ẹlẹ́ẹ̀kẹta, ẹ̀ wá sá lọ àbí ẹ̀ lẹ̀ sá lọ. Obìnrin yẹn, ọjọ́ tí obìnrin yẹn máa gbómi kaná tí ò ní sí nǹkan, ọjọ́ tí obìnrin yẹn ṣe wàhálà nínú òtútù nínú ẹ̀rùn, kò sí yín for 20 ọdún àbí 20 years. Ó wá dé padà, ọmọ ti parí yunifásitì àbí àwọn ọmọ yẹn gan tètè kàwé náà, ṣé 20 ọdún ṣé ti sáré parí yunifásitì? Àbí fíìmù yẹn wẹ́ná fíìmù lélẹ́yìí ṣá, fíìmù ni, torí ṣé ọmọ 20 ọdún ti parí yunifásitì ni? Mo béèrè, èmi náà lórú ẹ̀ náà, ọmọ mi wà ní yunifásitì kò tí parí, ó dẹ̀ ti lé ní 20 ọdún, 20 ọdún ò tí parí yunifásitì náà. Àbí déètì wo ló fẹ́ wọ yunifásitì ọ̀hún? Bọ̀ eléyìí ẹ má gbé wá sí reality o. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ ní kúre o, ẹ lè kúre o. Ẹ má rò bí
gbogbo fíìmù ni o, fíìmù ni, kò ṣe nǹkan reality o. Ọkùnrin tó o bá sánná nílọ o wá padà wá onígọ̀tì o fẹ́ rí àwọn ọmọ yẹn, èmi ò ní bẹ́ẹ̀, èmi mo sọ fún ẹ pé mo ní ìdáríjì, no problem, mo ní ìdáríjì wípé màá gbà ẹ padà máa bọ̀ fún pé kó wá wo àwọn ọmọ ní o, ó wá wo àwọn ọmọ nìyẹn, wàá pé èmi báàkì o, owó lèmi máa gbà lọ́wọ́ ẹ padà tó bá jẹ́ mi, màá sí, ó yá jẹ́ ká jọ sí, o ti lówó, o ti kówó dé, no wàhálà máa bọ̀, jẹ́ ká sí lórí ọmọ kọ̀ọ̀kan láti primary school wọ university, secondary, university, gbogbo tí mo ti ṣe, èló ló fẹ́ san fún mi padà, tó o bá ti máa san màá gbà ẹ padà, tí tèmi nìyẹn. Tó o bá máa san fún mi, tó o bá máa pay mi báàkì, kí wọ eléyìí lèmi náà gbé fún ẹ, ìwọ náà lọ fi ṣe ayé ẹ gbogbo tó o ti dàyà kọ. Wọn ní kóbìnrin wá jìyà láyé o, obìnrin ò sáyé wá o, àwọn obìnrin ò sáyé wá o, no, àsáyé wá tọ́. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá ṣe bẹ́ẹ̀ yẹn, tẹ́ bá wo fíìmù yìí, tẹ́ bá wá rò ó wípé kò lè ju ilé ẹjọ́ lọ, a máa gbé lọ sí kóòtù ni, kóòtù ló máa bá wa dá. Mo lọ fún 20 years, ó lọ 40 years, ó wá dé padà, ọmọ ti parí iléèwé, àwọn ọmọ yẹn ló wá fẹ́ tọ̀ lọ, káwọn ọmọ wa máa wá o fẹ́ máa, kí ló fẹ́ gbé jàre? Responsibility wo làwọn ọmọ yẹn need after university, tó ti parí university, táwọn ọmọ ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ fúnra wọn, táwọn gan ti bẹ̀, tó ti ń wáṣẹ́, tó ti ríṣẹ́, jọ̀ọ́ o, responsibility wo ló kù tó fẹ́ gbé? Tó o bá ti lè san padà, owó lèmi máa gbà lọ́wọ́ ẹ tó bá jẹ́ mi o, owó èmi máa pè é máa bọ̀, máa wẹ́kọ̀mù èyí tí mi dé fi ta yín nù yẹn, no, èmi ò ní ta ẹ́ nù o. Màá gbàgà wá jókòó, jẹ́ ká jọ bíìlì ara wa. Tó o bá ti lè san bíìlì yẹn, má wà mọ́ o, má wà mọ́. Ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀, ẹ̀yin ọkùnrin tẹ́ bá lọ rò ó pé gbogbo kinní yẹn kóòtù ló máa gbẹ̀yìn ẹ̀, Ọlọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ láyé o, ẹ má rò ó, ẹ má jẹ́ kán lọ máa pa yín nípa àyà, ẹ má lọ máa ṣe bẹ́ẹ̀ o. Fíìmù rèé o, fíìmù ni, it's not a reality o, gbogbo alamọ bí reality ṣe jẹ́, kò sẹ́ni tán lè bá dánrú ẹ̀ wo. Ó wá lọ bí orí ẹ̀ tó sangi, ó wá fẹ́ padà wá, ó fẹ́ máa ṣe kí ni látà yunifásitì. Èmi ò mọ tó kàn o, èmi ò mọ tó kàn. Ogun wà, a mọ̀ pé ogun wà. Tí ọkùnrin bá lógun, bóyá òun gan ò rí jẹ, ó padà wá nínú ìṣẹ́ yẹn náà ló sì wà, kò rí jẹ. Mo fẹ́ wá máa wo àwọn ọmọ mi, gbogbo ẹ̀ náà kò jọra wọn, àá mọ̀ wípé ogun ń jà ẹ́ ní tòótọ́. Ṣùgbọ́n nígbà tí ọkùnrin ti wá dé padà, ó gbówó dé, obìnrin, ẹ̀yin obìnrin lọ̀rọ̀ yẹn pọ̀ jù fún o, ẹ má lose, ẹ má gọ̀ o, mi fẹ́ ká gọra wa o. Ọkùnrin tó bá ti padà wá pẹ̀lú owó, tó gbé mọ́tò bọ̀gìnì pé ó ti dáa fún owó lòun wá lọ, ó kàbọ̀, má jàjà díjú o. Gba mọ́tò tó yẹ ẹ́ lọ́wọ́ ẹ̀, gbalé tó yẹ ẹ́ lọ́wọ́ ẹ̀, gbogbo responsibility ọmọ mẹ́ta gbà á lọ́wọ́ ọkùnrin yẹn, gbẹ̀tọ́ ẹ lọ́wọ́ ẹ̀, má jẹ́ kán jẹ́ ẹ má yé. Orú gbogbo èyí tẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ gbé lọ kóòtù yẹn, wọ́n ti jẹ́ ẹ má yé, wọ́n ti jẹ́ ẹ má yé, torí ìwọ ló tún jẹ̀bi nígbà tó ò ní sùúrù. Mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ wá, àwọn obìnrin, ẹ jẹ́ ká ní sùúrù, ẹ má jẹ́ ká jàjà díjú. O ò fẹ́ rí mọ́, má sọ bẹ́ẹ̀, wàá rí. Owó ni ẹ bá ń gbà lọ́wọ́ ẹ̀, ìyẹn ló yẹ kó máa pariwo owó. Ẹjọ́ ó ti gbówó dé, ó lóun ti lówó, ẹ bá ń gbówó mi, gbogbo owó tí mo ti ná tẹ́ ẹ bá mọ̀ kó fẹ́ wọ bí, owó mi ni ẹ bá ń gbé. Ìgbà yẹn ni tiẹ̀ ò ní gbé, wàá wá fi yòókù fọ́lọ́run pé bọ́lọ́run ṣe ló máa rìnrìn àjò ayé tiẹ̀ nìyẹn. Àkọọ́lẹ̀ wà o, àkọọ́lẹ̀ wà. Rántí pé oníkálùkù ó ìlà ọwọ́ ẹ̀ yìí, bóyá tí ò bá lọ fógún ọdún, bóyá ti kú. Ọlọ́run lè lọ fi pamọ́ síbì kan kó bá pẹ́ láyé.
oníkálùkù ní àkọọ́lẹ̀ ilé ayé loníkálùkù dé tó bẹ̀rẹ̀ sí ń kánjú. ohun tó níkálùkù tó bá ti rí nílé ayé yìí tí wọ́n dà sí ẹ lágbádá múgbà kọ máa yan pẹ̀lú sùúrù, àdúrà, ìforítì, ìdáríjì ọkàn. Tóbìnrin bá ti níyẹn wàá jẹun ọmọ o. Ó wá gbọ́ kì í ṣe gbogbo ọmọ tíyàn bá bí ló máa ń sanjọ́ o. Àwọn ọmọ míì tó tọ́ gan wọ́n tún máa sanjọ́ fún ẹ. Àwọn ọmọ míì tó tọ́ wọ́n máa sanjọ́ fún ẹ o. Ẹlòmíì o lè rò bí gbogbo àwọn ọmọ ẹ ló máa jẹun wọn. Ó lè má já wọn, ó lè jọmọ ọlọ́mọ ló máa jẹun ẹ o. Bó ṣe rí nìyẹn. Ẹ má jẹ́ ká dẹ̀jà díjú. Ṣẹ̀dẹ̀ láyìn bàbá àdánù, ẹ̀yin bàbá òfò, ẹ̀yin bàbá nonsense tẹ́ ń ṣerú òṣì bẹ́ẹ̀ yẹn. Ẹ má gbé fíìmù ìwà reality, kò ṣe reality o. Fíìmù ni ó mọ̀ fíìmù. Ẹ bá lọ bẹ́ẹ̀ yẹn, tẹ́ bá wá dé, ẹ fẹ́ wá padà dé, ẹ fẹ́ yọ̀bẹ, orú mi, èmi máa gbowó lọ́wọ́ ẹ. Tó bá fẹ́ jókòó lọ́jọ́ ayọ̀ ọmọ ẹ, o máa pay mi back o. Mo wà lórí ọ̀rọ̀ mi o. Bẹ́ẹ̀ ni, wàá pay mi back kó tó lè jókòó lọ́jọ́ wedding ọmọ mi. Ọmọ tó mọ̀ bó ṣe wọ yunifásitì, ọmọ tó mọ̀ bó ṣe ka primary, ọmọ tó mọ̀ bó ṣe parí nursery school. Ó wá dé, olóò fẹ́ ṣe bàbá lọ́jọ́ wedding, èmi Àìná wàá san owó padà fún mi. Ọlọ́run, màá gbowó lọ́wọ́ ẹ̀. Owó tí mo ti ná lórí àwọn ọmọ yẹn màá gbà padà kó tó lè jókòó di wedding. Àìjẹ́ bẹ́ẹ̀ o ò ṣe bàbá mọ́, o ti kú bẹ́ẹ̀, máa lọ lálàáfíà. Àwọn ọmọ tó kù tó bí yẹn máa lọ mọ sanjọ́, wọ́n á sanjọ́ fún ẹ. Wọ́n á sanjọ́ fún ẹ o. O máa pay mi back o. Mo rí ọmọ tán, wọ́n lọ yunifásitì, gbogbo owó sùkúrù ò rí san. Wàá wá ní o fẹ́ jẹ́ bàbá lọ́jọ́ kan àbí? Orú èmi yìí ó wà nínú kúlàdé yín o. Bí mo ṣe ní ìdáríjì yẹn bò èmi máa gbowó lọ́wọ́ ẹ̀. Ibi tẹ́mi dúró sí fún yín nìyẹn o. Ó wà ńbẹ̀. Ṣé mọ̀ pé mo sọ fún ẹ pé èmi náà mo ń pàṣẹ orú ẹ̀. Èmi náà mo wà nínú kúlàdé ọ́. Owó lèmi máa gbà. Má rí ọmọ kí ni ò ní rí ọmọ. Ṣé mo máa bá wọn ọmọ jáde ni? Rí wọn. Ṣùgbọ́n pé mi àti ẹjọ́ máa jòkó pọ̀ báyìí, àjọ máa ní àjọ ayọ̀, wàá wá rẹpísẹ́ǹtì pé o fẹ́ rí wọn lójú mi, wàá sanwó mi. Gbowó wá kó wá sanwó mi ni, ṣe bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ ṣiṣẹ́ ni. Àwọn obìnrin single ibi tó yẹ kẹ́dọ́ à ń bá wọn ṣiṣẹ́. Ẹ gbowó wa wá, ẹ wá sanwó padà fáwa. Ṣùgbọ́n pé kò jàjà díjú, mi ò fẹ́ rí mọ́. Ikú ni ìwọ ló lùzì o, obìnrin ló lùzì. Ohun tó máa wí nílé bàbá ọmọ lọmọ lé, bàbá ọmọ ló lọmọ, ilé òkúròkúrè, bàbá ọmọ, ohun tó máa gbẹ̀yìn ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n tó bá ti tètè ń jàjà owó, ẹjọ́, mo ti dé, mo ti dáríjì. Ẹ sọ fún wípé gbogbo owó tí mo ti ná kó san padà. Wàá rí ẹjọ́ tí adájọ́ máa sọ. Àwọn adájọ́ orí wọn ò kú, àwọn náà máa bẹ́ẹ̀ ó yá èló ló fẹ́ san pẹ̀lú gbogbo owó tó ti tó àwọn ọmọ tí gbogbo wọn ti graduate. Ibi tán máa bá yín mu sí nìyẹn. Tó bá jẹun tó ń sọ lẹ́nu, owó ló fẹ́ gbà. Ẹ̀tọ́ wo lókè kí ló fẹ́ kó ṣe? Ó dáa, kó fún mi ní 1 trillion. Ibi tó bá ti fẹ́ rí kó lọ jí, bóyá ó lọ sún jẹ ni ó lọ jí, kò kàn ẹ́. Ilé ẹjọ́ ló máa bẹ́ẹ̀ gbé sí. Ẹ bá wa calculate owó tí mo ti ná láti ilẹ̀. Èmi náà fẹ́ ṣe nǹkan rẹ̀ láyé. Nǹkan lè ra mọ́tò, gbogbo owó tó yẹ kí n fi ra mọ́tò ni mo ti fi tọ́ wọn. Òun dẹ̀ ti dé, ó gbówó dé nìyẹn. Ẹ bá ń gbowó mi lọ́wọ́ ẹ̀. That's all. Bọ̀ mi ò fẹ́ rí, mi ò fẹ́ ṣe àjàdíjú ni o máa lùsì gbẹ̀yìn, o máa jẹ̀bi gbẹ̀yìn. Obìnrin má jàdíwó, àwa ló pọ̀ jù fún. Ọkùnrin tó bá ti san lọ bẹ́yẹn, ẹ jẹ́ kán san dé padà, kán wá sanjọ́ ni. Gbowó ẹ̀ lọ́wọ́ wọn kí wọn náà lọ fi ṣe nǹkan re. O wàá mọ̀ wípé o ṣàṣedànù fún ọkùnrin yẹn. That's all. Bọ̀ èyí tí o bá mọ̀ pé kò tí ì sówó náà, ràbàràbà èyí tó sì ń bá kiri náà ló ń bá kiri. A máa dáríjì ra wa gbẹ̀yìn ni o. Ògòsùn tó rí ṣe sí, o máa dáríjì ni. Ẹni tó nǹkan òyò sóun ló ń bá bẹ́ẹ̀ tọ́jú ọmọ. Ṣé ẹni tó òyò ló máa bẹ́ẹ̀ wá tọ́jú ọmọ? Ẹni tí òyò fún rẹ̀ báwo ni? Kò yóò. Àdúrà kan tẹ́mi máa ń gbà, ire tó tọ́ sí ẹ Ọlọ́run dá padà fẹ́mi.
ire tó yẹ kí wọ́n máa gbà ọlọ́run darí ẹ̀ fẹ́ mi kí n lè máa fi tọ́jú àwọn ọmọ. That's all. Hello, gbogbo single mother mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀ wá, ẹ má jẹ́ ká jàjà díjú, ẹ má jẹ́ ká ní rárá a fẹ́ rí ọkùnrin rárá o, rárá rí, má dẹ̀ gbàdúrà kó kú, tó bá kú wàhálà ẹ̀ gbé, tókùnrin yẹn bá ti kú ó tán, kò sí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ mọ́, àwọn ọmọ ẹ̀ náà ló máa sanjọ́ fún ẹ, àwọn ọmọ ló ìkù tó máa gbàdúrà fún kan sanjọ́. Ṣùgbọ́n bàbá tó bá mọ̀ pé òun fẹ́ jẹun ọmọ, ẹ jẹ́ ká sọ reality, tọ́jú àwọn ọmọ ẹ̀. Ẹni tó bá fẹ́ jẹ búrẹ́dì á fi búrẹ́dì ránṣẹ́ sílé ni o, á fi iṣu ránṣẹ́ sílé ni o, ará oko tó fẹ́ jẹ búrẹ́dì ni o, ìwọ náà ti fi iṣu ránṣẹ́ o, yóò dára fún wa. Ẹ má jẹ́ ká jàjà díjú, ẹ jẹ́ ká ní ìdáríjì gbogbo tó ní kálukú ńlá kọjá. Ẹ jẹ́ ká máa gbàdúrà kọ́lọ́run kó ṣàánú fún wa, ẹ jẹ́ ká ní ìdáríjì o, ìdáríjì ó ṣe pàtàkì. But ọkùnrin tó bá fẹ́ rirú eléyìí tó rò bí ó wá fẹ́ gọ sí ìkórìtà yìí, máa ń lọ bẹ́ẹ̀, á dá àwọn ọmọ lù láyà, wọ́n ń lọ wọ́n parí ohun gbogbo, wá ló fẹ́ wá. Reality ẹ burú gan o, reality ikú ló máa ń gbẹ̀yìn èrè ẹ̀ṣẹ̀ o. Reality ó dá o. Sórí fíìmù náà gbé lọ ilé ẹjọ́ yẹn o, àti ìwò pátírì. Reality burú gan, tí wọ́n bá pa ẹ́ kékeré ló máa kú. Ẹ̀yin ọkùnrin ẹ má ṣe bẹ́ẹ̀ o, ìwọ ọkùnrin tó bá dẹ̀ ń hùwà bẹ́ẹ̀ lọ ṣàtúnṣe o, padà báyìí àkókò ó ṣì wà fún ọ, lọ ṣàtúnṣe. Tó bá wáṣẹ́ lọ máa wẹ̀yìn wò, máa pélé láìjò, báwo ni ìyàwó mi ṣe wà òkè, máa pé wàá mọ̀ wípé bíbá ẹni mo wà o, èmi náà sì strong ni o, kò tí ì sówó o, bọ̀ owó tí mo rí díẹ̀ màá tún sẹ́ndì sí yín. Ṣé gbogbo ìgbà náà ló ní lówó for 20 years? Màá tún sẹ́ndì bó jẹ́ 6,000, bó jẹ́ 10,000, bó jẹ́ 20, ọjọ́ 5 sẹ́ndì ẹ̀. Wọ́n á mọ̀ wípé o tiẹ̀ bó ṣe rí èmi náà ṣe báyìí, kò í ṣe pé kò lọ bí orí osangi olóòpadà wàá fẹ́ jẹun ọmọ, ó máa kan lẹ́nu ẹni o. Ẹ má dánrú ẹ̀ wò, gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀, ẹ má dán wò rárá. Ó bá ní lọ́kàn pé ilé ẹjọ́ ló máa gbẹ̀yìn ẹ̀, wàláì. Ẹ̀yin obìnrin ẹ jẹ́ kélé ikọ̀ yín lọ́gbọ́n, ẹ má jàjà díjú, owó ni ẹ gbà o, owó mọ̀ní kúdí, òun ni kẹ́ ẹ máa pariwo ẹ bá ń gbowó mi lọ́wọ́ ẹ̀. Mo ti tọ́mọ, mo ti bá tọ́mọ fọ̀, gbogbo wọn ti yanjú báyìí, owó mi dà, owó ni o gbà o, má sọ pé ò fẹ́ rí o, kò gbowó kí wàhálà ẹ mọ́ bá gbé. God bless you. Ẹ jẹ́ ká lọ, ẹ já sí bíbélì wa, wàhálà wa ò ní gbé o, a máa jẹun ọmọ o, àwọn obìnrin a ò ní ṣe wàhálà lásán, a ò ní ṣiṣẹ́ fẹ́lòmíì jẹ o. Orí olórí ò ní jíṣẹ́ wa, bọ̀ tá a bá ń bínú ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká fọpọlọ sí ìbínú tá à ń bí. Ẹ má sọ wípé ẹ fẹ́ rí bàbá àwọn ọmọ wa mọ́, ẹ ò fẹ́ rí mọ́, ò fẹ́, irọ́ o, wàhálà wa ò ní gbé o, wàá rí o, wàá rí. Àwọn obìnrin a ò ní ṣe wàhálà lásán, a ò ní ṣiṣẹ́ fẹ́lòmíì jẹ o. Orí olórí ò ní jíṣẹ́ wa. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká dáríjì, ká pè padà. Ó dáa, mo ti gbọ́, ó ti realize mistake ẹ̀, kò kú sọ̀rùn. Ọlọ́run bẹ́ẹ̀ wọ náà ṣe ẹnu ẹ, o ti lẹ́nu ọ̀rọ̀ lórí àwọn ọmọ yẹn, wàhálà ẹ ò gbé, wọ́n yanjú. Ríbi tí ojú méjì ti tọ́mọ tó jẹ́ pàwù làwọn ọmọ yẹn yàn, tó jẹ́ pé àwọn ọmọ yẹn ò ṣe mú yan gàn. Ojú mẹ́rin tún ni o, tó jẹ́ bàbá wà, ìyá wà, ṣùgbọ́n àwọn ọmọ yẹn yànyànkúyàn tí wọ́n kàwé tán rìn kiri kíni, ṣùgbọ́n Ọlọ́run bá wọ̀ tọ́ tiẹ̀, wọ́n parí yunifásitì, wọ́n ṣe dáadáa, àwọn ọmọ yẹn tún wáṣẹ́, wọ́n ti fẹ́ lọ́kọ. Ẹni tó sán lọ dé, ó wá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀,
mo ti gbówó dé ìyà rẹ ti tàn òpin ti dé bá ìyà rẹ òpin ti dé bá jẹ́ kèmi náà wá bẹ̀rẹ̀ ìwọ wá ló díjú o ní gbẹ́bẹ̀ o ìyà yẹn ló máa jẹ́ pa o ìyà yẹn máa jẹ́ pa wàá wá jẹ̀bi wọ́n ṣe bẹ́lẹ̀ tí kóòtù gan àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n máa ní bàbá wọn ló lọ́mọ ṣé o gbọ́mọ wá lé yín bàbá ọmọ ló lọ́mọ mo fẹ́ jẹ ọmọ o wá lóò fẹ́ rí bàbá wọn ẹni tó ti sán lọ tí ò kú àwọn ọmọ yẹn sọ pé àwọn ò ní experience bàbá rí wọn mọ bí tẹ́sì bàbá ṣe máa ń rí àwọn ọmọ gan ò dẹ̀ ní lọ́kàn wípé àwọn fẹ́ lọ takú síbẹ̀ a kàn fẹ́ lọ fíṣítì bàbá wa ká padà wá ìwọ wá nínú o ẹ má lọ o èmi ò ṣerú ẹ o ẹ lọ bí tẹ́ bá fẹ́ lọ ẹ padà dé àdúrà ní káwa máa gbà ẹ padà dé ṣùgbọ́n èyí tó o bá fún láyè wọ́n wá máa ṣe responsibility tó bá tún wá sá fún responsibility yẹn o fún yàn láyè pé mo dáríjì ẹ wá máa take àwọn ọmọ yẹn o fún wọn lówó oníwọ̀gàn òyò débi tó wàá gbé bùkátà wọn ṣùgbọ́n wàá yó lọ́jọ́ kan wàá wá ló fẹ́ wá wọ́n ń ṣe nǹkan o fẹ́ jókòó mọ́dàrú ẹ̀ wò wàá kọ́kọ́ san owó kó tó dé o wàá san owó tí ìyá yẹn tó fi tọ́jú wọn kó tó wá jókòó wàá san o ògbà yóò ní borí wa a wà ní Ámósì orí 9 la dé ẹ bá ń kọ́ tí bí ẹ jù sí ẹ bá ń gé opinion tèmi nìyẹn owó ni kí gbogbo ẹ̀yin obìnrin máa ṣe kí ni ẹ máa gbà lọ́wọ́ ọkùnrin tó bá ti lọ bẹ́ẹ̀ owó yín ni ẹ gbà orí owó ni kẹ́ bẹ́ẹ̀sì wọn lé èló ló fẹ́ san fún mi o ti gbówó dé èyí tó ṣe mi ò mọ ibi tó ti rówó bówó ẹ̀jẹ̀ ni bówó tútù ni bówó gbígbẹ ni ìwọ o mọ bí ó ti rówó sà lóhùn ti lówó àbí iṣẹ́ tí ẹ ti gbowó lọ́wọ́ ẹ̀ náà owó yìí lówó ń jẹ́ o jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ wá jókòó ẹjọ́ orú iṣẹ́ wo lẹ ṣe tẹ́ fi gẹ́ẹ̀tì owó yìí o àwọn owó wo ni o àjọ yáṣẹ́ ìwà ńgbà tí gbàgbọ́ tó bá ń le mọ́ tó bá ń le rí kókókókókókó tó le tó ní ìdáríjì báwo lọkùnrin ṣe fẹ́ ṣàlàyé ibi tó ti rówó fún ẹ obìnrin ò gbọ́dọ̀ le bí yìí o obìnrin ò gbọ́dọ̀ jàjàdújí bí yìí o obìnrin ló máa jẹ̀bi at last àní jẹ̀bi ìparun Ísírẹ́lì ládé ẹ jẹ́ ká lọ èmi àti yín a ò ní parun ègbé ni fún ẹni tí ara rọ̀ ní Síónì àti àwọn tí ó gbẹ́kẹ̀lé òkè ńlá Samaria àwọn tí a pè ní ìkíní nínú àwọn orílẹ̀-èdè àwọn tí ilé Ísírẹ́lì tọ̀ wá ẹ kọjá sí Kánè sì wò ẹ sì ti ibẹ̀ lọ sí Hámátì ńlá lẹ́yìn náà ẹ sọ̀kalẹ̀ lọ sí Gátì ti àwọn Filistini wọ́n á sàn ju ilẹ̀ ọba wọ̀nyí lọ bí tàbí agbègbè wọn á tóbi ju agbègbè yín lọ bí ẹ̀yin tí ó ń sún ọjọ́ ìbí síwájú tí ẹ sì mú ibùgbé ìwà ipá súnmọ́ tòsí àwọn tí ó dùbúlẹ̀ lórí àkéte ẹ̀yìn ẹ̀rín tí wọ́n sì na ara wọn lórí ìrọ́gbọ̀kú wọn tí wọ́n sì ń jẹ ọ̀dọ́ àgùntàn inú agbo àti ẹgbọrọ màlúù àgbò tí wọ́n sí ìró orin fíólì tí wọ́n sì ń ṣe ohun ìkọrin fún ara wọn bíi Dáfídì àwọn tí ń mutí nínú ọpọ́n wáìnì tí wọ́n sì ń fi olórí òróró kùn ara wọn ṣùgbọ́n wọn kò banújẹ́ nítorí ìpọ́njú Jósẹ́fù nítorí náà àwọn tí ó ní ò lọ sí ìgbèkùn pẹ̀lú àwọn tí ó ti kọ̀ lọ sí ìgbèkùn a ṣe àwọn tí ń ṣe àṣelékè ni a ó mú kúrò àwọn Olúwa Ọlọ́run ti fi ara rẹ̀ búra ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí
èmi kórìíra ọláńlá Jákọ́bù mo sì kórìíra ààfin rẹ̀. Nítorí náà ni èmi ò ṣe fi ìlú náà àti ohun gbogbo tí ó wà nínú rẹ̀ tọrọ lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Wọn ò ní fi wá tọrọ lórúkọ Jésù Kristi. Yóò sì ṣe bí ènìyàn 10 ni ó bá kù nínú ilé kan, wọn ó sì kú, àti arákùnrin rẹ̀ àti ẹni tí ó fi jóná láti kó egungun wọn nì jáde kúrò nínú ilé yóò gbé. Yóò sì bí ẹni tí ó wà ní ẹ̀bá ilé rẹ̀ pé, ó ha ti kù ẹnìkan pẹ̀lú rẹ bí? Òun sì wí pé bẹ́ẹ̀ kọ́. Nígbà náà ni òun wí pé pa ẹnu rẹ mọ́, nítorí pé àwa kò gbọdọ̀ dá orúkọ Olúwa. Nítorí kíyèsí Olúwa pàṣẹ, yóò sì fi ìparun kọlu ilé ńlá náà àti àìsàn kọlu ilé kèké. Ẹṣin a lè máa súré lórí àpáta bí? Ẹnìkan a lè fi akọ màlúù ṣiṣẹ́ ìtúlẹ̀ níbẹ̀ bí? Nítorí ẹ̀yin ti yí ìdájọ́ dà sí oró àti èso òdodo dà sí ìwọ. Ẹ̀yin sì ń yọ̀ sí ohun asán, sì wí pé nípa agbára ara wa kò ní àwa fi gba ìwo fún ara wa. Ṣùgbọ́n kíyèsí, èmi ò gbé orílẹ̀-èdè kan dìde sí yín, ẹ̀yin ilé Ísírẹ́lì, ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Wọn ò sì pọ́n yín lójú láti ìwọlé Hámátì títí dé odò pẹ̀tẹ́lẹ̀. Lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ìparun ò ní dé bá wa. Ẹ ti rí, Ọlọ́run lòun máa gbé ìpọ́njú dìde fún wọn tó máa pọ́n wọn lójú lórúkọ Jésù Kristi. Ohun tá a máa dáwọ́lé tí ìpọ́njú fi máa wọnú ayé wa kò ní dé bèmi àti yín o. Ẹ jẹ́ ká lọ. A ti wà ní orí 7. Ìran nípa eéṣú. Báyìí ni Olúwa Ọlọ́run ti fi hàn mí, sì wò ó dá eéṣú ní ìbẹ̀rẹ̀, ìrúsókè ìdàgbà ìkẹyìn, sì wò ó ìdàgbà ìkẹyìn lẹ́yìn ìkédúró tí ọba ni. Ó sì ṣe tí wọ́n jẹ koríko ilẹ̀ náà tán. Nígbà náà ni mo wí pé, Olúwa Ọlọ́run dáríjì, èmi bẹ̀ ọ́. Jákọ́bù yóò ha ṣe lè dìde bí? Nítorí ẹni kékeré ni òun. Olúwa ronúpìwàdà nítorí èyí yóò sì ṣe ni Olúwa wí. Ìran nípa iná. Báyìí ni Olúwa Ọlọ́run ti fi hàn mí, sì wò ó Olúwa Ọlọ́run pè láti fi iná jà, ó sì jó ibú ńlá nírun, ó sì jẹ́ apá kan run. Nígbà náà ni mo wí pé, Olúwa Ọlọ́run dáwọ́ dúró, èmi bẹ̀ ọ́. Jákọ́bù yóò ha ṣe lè dìde bí? Nítorí ẹni kékeré ni òun. Olúwa ronúpìwàdà nítorí èyí pẹ̀lú kì yóò ṣe ni Olúwa Ọlọ́run wí. Ṣé o ti gbọ́? Gbogbo ẹni tó bá ti ṣẹ̀, wọ́n bi Ọlọ́run, jọ̀ọ́ ẹ bá wa dáwọ́ ibi dúró. Rárá o, kò ní ṣe é. Torí pé wọ́n ti ṣẹ̀ sí kíni o? Wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run wọn. Bàbá mọ̀mọ́, má jẹ́ kí àwa náà tàpá. Ẹ má jẹ́ ká tàpá. Ó ṣe tiẹ̀ wá rí àwọn ọmọ yìí. Èmi ò fi orú àwọn ọmọ yìí tọrọ o. Àwọn ọmọ tó ń ṣe pààtì àwọn ọmọ yìí, gbogbo ẹ̀yin ọmọ tẹ́ bá ń ṣe báyìí náà, ẹ̀yin ọmọ tẹ́ bá ń hùwà báyìí, ègún ni o. Má dánrú ẹ̀ wò ní reality o. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ bá ṣe bẹ́ẹ̀, mo mọ̀ pé nǹkan reality náà ni wọ́n gbé lọ sí fíìmù yẹn. Ìwọ ọmọkọ́mọ tó o bá ń ṣe báyìí, ọmọ yẹn máa forí gbègún ni o. Ègún ni. Bí ìyá yẹn bá fi lè ṣépè, ó máa di ègún o. Ẹ má jẹ́ ká dánrú ẹ̀ wò sí àwọn ìyá wa. Ẹ má jẹ́ ká dánrú ẹ̀ wò. A máa pẹ̀tù sí àwọn ìyá wa ni títí. A máa bẹ̀ wọ́n ni. Ṣùgbọ́n ká wá máa lejú mọ́ wọn, ká máa jára mọ́ wọn. Ẹ fẹ́ lọ rí dádì mi, wọ́n lọ bá bàbá mi. Bàbá ẹ̀ wo? Bàbá ẹ̀ wo? Bàbá tó san owó iléèwé. Bàbá tí ò mọ̀gbà tó wọ pátá àbó jẹ. Bàbá ẹ̀ wo? Ó wá máa gbójú. Rárá o, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ máa pẹ̀tù sí ìyá yẹn ni. Ẹ máa sọ̀rọ̀ tútù fún wọn ni. Ẹ̀yin ọmọ yẹn gan ló yẹ kẹ́ dúró sí ìkórìtà.
wípé ẹ jẹ́ ká parí, àwọn ọmọ yìí àti dàgbà, ẹ jẹ́ ká parí ìjà fún mọ́mí àti dádì wa. Ẹ máa bẹ̀rẹ̀, ẹ máa rọ̀ ọ́, ẹ máa sọ̀rọ̀ tútù fún. Kì í ṣe pé kẹ́yìn ọmọ ẹ̀yin náà wá ń ṣe bí ọmọ tí wọ́n tọ́ re. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o, a ò ní forí gbègún o. Ọmọ kọ́mọ ò gbọ́dọ̀ hùwà irú ìwà yẹn o. Àwọn ọmọ ò gbọ́dọ̀ ṣerú ẹ̀ o. Kí ọmọ mọ̀ bá ṣerú ẹ̀ síwọ náà, ó máa dègún ní ìran yẹn ni. Ìran nípa okùn ìwọ̀n àwọn mọ̀lémọ̀lé. Báyìí ni òun ò fi hàn mí. Sì wò ó, Olúwa dúró lórí odi kan tí a fi okùn ìwọ̀n tí ó rùn mọ́, tí ó ti ìkún ìwọ̀n tí ó rùn ní ọwọ́ rẹ̀. Olúwa sì wí fún mi pé, Ámósì, kí ni ìwọ rí? Èmi sì wí pé, okùn ìwọ̀n kan tí ó rùn nì. Nígbà náà ni Olúwa wí pé, wò ó, èmi ò fi okùn ìwọ̀n rírùn kan lé ilẹ̀ láàrin Ísírẹ́lì ènìyàn mi. Èmi kì yóò sì tún kọjá lọ́dọ̀ wọn mọ́. Tó gbọ́, ibi gíga Ísírẹ́lì wọn ni yóò di ahoro, àti ibi mímọ́ Ísírẹ́lì wọn ni yóò di ahoro. Èmi ò sì fi idà dídè sí ilé Jeroboamu. Praise the Lord. Ṣẹ́tìrì, ta ló fa wàhálà Jeroboamu yìí ni? Àwọn ló mú gbogbo nǹkan tí etí ò gbọdọ̀ gbọ́ ló mú wọ Ísírẹ́lì. Bàbá màmá, tó bá dé Ísírẹ́lì lónìí, tó bá rí gbogbo ibi tán ti ń ṣoògùn kínní kan látòrí Sólómọ́nì títí níbẹ̀ náà ni wàhálà ti wá. Ogun ò ní wọlé wa o. A wà lórí kẹwàá Ámósì yẹn 7:10 láwa o, 7:10. Ámósì àti Amasiah. Nígbà náà ni Amasiah àlùfáà Bẹ́tẹ́lì ránṣẹ́ sí Jeroboamu ọba Ísírẹ́lì wípé, Ámósì ti dìtẹ̀ sí ọ láàrin ilé Ísírẹ́lì, ilẹ̀ kò sì lè gba gbogbo ọ̀rọ̀ rẹ̀. Nítorí báyìí ni Ámósì wí, Jeroboamu yóò ti pa idà kú. Nítòótọ́ Ísírẹ́lì lẹ́ ò sì fà lọ sí ìgbèkùn kúrò ní ilẹ̀ rẹ̀. Amasiah sọ fún Ámósì pẹ̀lú pé, ìwọ ríran sá lọ sí ilẹ̀ Júdà, sì máa jẹun níbẹ̀, sì máa sọtẹ́lẹ̀ níbẹ̀, ṣùgbọ́n má ṣe sọtẹ́lẹ̀ mọ́ ní Bẹ́tẹ́lì, nítorí ibi mímọ́ ọba ni, ààfin ọba sì ni. Ṣé ti gbọ́? Ṣé ti rí lọ́sẹ̀ tó lọ t'Olúwa ní Bẹ́tẹ́lì yóò di ahoro? Ṣé ti rí? Wọ́n sọ ọ̀rọ̀ fún wọn, ó ń ṣẹlẹ̀ ń sin o, wàá ríran sẹ́lòmíì. Báyìí l'Olúwa wí. Àwọn ń sọrú ìran yẹn bí? Olúwa ò lè sọ bẹ́ẹ̀. Olúwa ò ṣe bẹ́ẹ̀. Hello, bí wọ́n bá ríran sí ẹ, ohunkóhun tó bá sọ sí ẹ, mo ti gbọ́, lọ bá bàbá rẹ, lọ wólẹ̀. Mo gbọ́ ìran báyìí o, wọ́n náà ṣe báyìí o, Olúwa bá mi rébi dànù o, ẹ dáríjì mí o. Lọ wá ojú Olúwa ni. Kì í ṣe wòlíì ni wàá máa bá jà, kì í ṣe aríran ni wàá máa bá jà. Tìyẹ ni láti ṣe yes sir, yes ma, go alin, lọ gbàdúrà, ó tán. Àdúrà ni kó lọ gbà, mọ́ bá wòlíì jà, mọ́ bá pásítọ̀ jà. Praise the Lord. Amasiah sọ fún Ámósì pẹ̀lú pé, ilẹ̀ ọba ni, ọba sì ni. Nígbà náà ni Ámósì dáhùn, ó sì wí fún Amasiah pé, èmi kì í ṣe wòlíì rí. Bẹ́ẹ̀ ni, èmi kì í ṣe wòlíì rí. Bẹ́ẹ̀ ni, èmi kì í ṣe ọmọ wòlíì, ṣùgbọ́n olùṣọ́ àgùntàn ni èmi ti ń ṣe rí, àti ẹni tí máa ń ka èso ọ̀pọ̀tọ́. Ṣé o ti rí? Ohun tí ò ṣẹlẹ̀ rí ni, kò ríran rí, kò ṣe wòlíì ní Ámósì tẹ́lẹ̀, bọ̀ Ọlọ́run yàn án fẹ́. Olúwa sì mú mi bí mo ti ń tọ agbo ẹran lẹ́yìn. Olúwa sì wí fún mi pé, lọ sọtẹ́lẹ̀ fún Ísírẹ́lì ènìyàn mi. Ǹjẹ́ nísinsìnyí ìwọ gbọ́ ọ̀rọ̀ Olúwa? Ìwọ wí pé, má ṣe sọtẹ́lẹ̀ sí Ísírẹ́lì, má sì ṣe jẹ́ kí ọ̀rọ̀ rẹ kán sílẹ̀ sí ilé Ísákì. Can you imagine? Can you imagine? Ẹni tí ò sọtẹ́lẹ̀ rí, ẹni tí ò ríran rí, ó sọtẹ́lẹ̀, ó wá ní kó má sọ o, kó má sá lọ sílẹ̀ Júdà, torí pé ilẹ̀ ọba, ilẹ̀ ọ̀wọ̀ níbi tẹ́ ẹ wà yìí, ẹ ò gbọ́dọ̀ ríran. Ẹni yẹn fẹ́ parun ni o. Nítorí náà báyìí ni Olúwa wí, obìnrin rẹ yóò di panṣágà ní ìlú. Ṣé ti rí ègún tó tẹ̀lé? Nítorí náà báyìí ni Olúwa wí,
obìnrin rẹ yóò di panṣágà ní ìlú, àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin yóò sì ti ipa idà ṣubú. Ilẹ̀ rẹ ni a ó sì fi okùn pín, ìwọ ó sì kú ní ilẹ̀ àìmọ̀. Nítòótọ́ a ó sì kó Ísírẹ́lì lọ sí ìgbèkùn kúrò ní ilẹ̀ rẹ̀. Praise the Lord. Ó ṣe àbí ó ṣẹ? Ó ṣẹ. Gbogbo tí Ọlọ́run sọ fún wòlíì Ámósì yẹn, Ọlọ́run fúnra rẹ̀ ló sọ Ámósì di wòlíì. Ẹni tó ń sọ àsọtẹ́lẹ̀, ẹni tí Ọlọ́run bá sọ̀rọ̀ fúnra Ọlọ́run ló ń pè èèyàn, kì í ṣe èèyàn fúnra ẹ̀ ló máa ní òun jẹ́ ẹbí ó ti ń ṣalóore bọ̀ ó kàn bọ̀ suddenly lòun lọ ó bẹ̀rẹ̀ sí sọ revelation. Ẹ dẹ̀ mọ̀ pé ẹni tó bá ti ń ríran tó ń lálàá tó ń sọ àsọtẹ́lẹ̀, àwọn náà la máa ń padà á pè tí wọ́n ń di kíni wòlíì. Praise the Lord. A ti wà ní orí 9. Ìran nípa àgbọn èso. Báyìí ni Olúwa Ọlọ́run ti fi hàn mí, sì kíyèsí àgbọn èso ẹ̀rùn kan. Ó sì wí pé, Ámósì, kí ni ohun tí ìwọ rí? Èmi sì wí pé àgbọn èso ẹ̀rùn nì. Nígbà náà ni Olúwa wí fún mi pé, òpin dé sí Ísírẹ́lì ènìyàn mi, èmi kì yóò tún kọjá lọ́dọ̀ wọn mọ́. Orin inú tẹ́ḿpìlì yóò sì jẹ́ híhù ní ọjọ́ náà, ni Olúwa Ọlọ́run wí. Òkú púpọ̀ ni yóò wà ní ibi gbogbo, wọn ó máa fi ìdákẹ́jù wọn sóde. Wọn ó máa fi ìdákẹ́jù wọn sóde. Praise the Lord. Òkú púpọ̀ ní wà ńlẹ̀ wa, a ò ní ṣọ̀fọ̀. Ohun tá a máa dáwọ́lé tí ò mú ọ̀fọ̀ wá lórúkọ Jésù Kristi, a ò ní bá wọn dáwọ́lé. Ìwọ náà má ṣe nǹkan parun o. Nígbà tó o bá ń dẹ́ṣẹ̀, nígbà tó o bá ń kọsẹ̀, nígbà tó o bá ń ṣe ohun tí ò yẹ kó yóò ṣe, o ò ní mọ̀ o. Ìgbà tí wàhálà ẹ bá dé sí ẹ, o ò ní mọ̀ pé gbogbo ohun tó o ti ṣe yẹn òun ni wàhálà tó dé bá ẹ. Má tàpá sí ègún o. Ìparun Ísírẹ́lì. Ẹ gbọ́ èyí, ẹ̀yin tí ń gbé àwọn aláìní. Ẹ gbọ́ èyí, ẹ̀yin tí ń gbé àwọn aláìní mi, láti sọ àwọn tálákà ilẹ̀ náà di aláìní, tí ń wí pé, nígbà wo ni oṣù tuntun yóò parí, kí àwa bá lè ta ọkà, àti ọjọ́ ìsinmi, kí àwa bá lè sì ṣí àlìkámà sílẹ̀, kí a sì ṣe ìwọ̀n éfà kékeré àti ìwọ̀n sékélì tóbi, kí a sì máa fi ẹ̀tàn yí ìwọ̀n padà, kí àwa lè fi fàdákà ra tálákà àti bàtà ẹsẹ̀ méjì ra aláìní, kí a sì ta èyí tí ó dànù nínú àlìkámà. Olúwa ti búra nípa ọláńlá Jákọ́bù pé, nítòótọ́ èmi kì yóò gbàgbé ọ̀kan nínú iṣẹ́ wọn. Ilẹ̀ náà yóò hù wárìrì nítorí èyí, àti olúkúlùkù ẹni tó ń gbé inú rẹ̀. Kì yóò asọ̀fọ̀ bí, yóò sì rú sókè pátápátá bí kíkún omi. A ó sì tì jáde, a ó sì tẹ́rì gẹ́gẹ́ bí odò Íjíbítì. Yóò sì ṣe ní ọjọ́ náà, ni Olúwa Ọlọ́run wí, èmi ò sì mú kí òórùn kí ó wọ́ lọ sàn. Èmi ò sì mú ayé sún òkùnkùn ní ọ̀sán gangan. Èmi ò sì yí àsè yín padà sí ọ̀fọ̀, àti orin yín gbogbo sí ohùn réré ẹkún. Èmi ò sì mú aṣọ ọ̀fọ̀ wá sí ẹ̀gbẹ́ gbogbo, àti pípa orí àti gbogbo orí. Èmi ò sì ṣe kí ó dàbí ìṣọ̀fọ̀ fún ọmọ kan ṣoṣo tí a bí, àti òpin rẹ̀ bí ọjọ́ kíkorò. Lórúkọ Jésù, a ò ní rí ìparun. Kíyèsí, ọjọ́ náà dé, ni Olúwa Ọlọ́run wí, èmi ò rán ìyàn wá sí ilẹ̀ náà, kì í ṣe ìyàn oúnjẹ tàbí ògbẹ fún omi, ṣùgbọ́n ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Tó ti rí pé àwọn ìyàn oríṣiríṣi ló wà, kì í ṣe ìyàn oúnjẹ nìkan, ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa wà o. Ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa, wọn ò sì máa rìn kiri láti òkun dé òkun, láti àríwá àní títí dé ìlà oòrùn. Wọn ò sáré síwá sẹ́yìn láti wá ọ̀rọ̀ Olúwa, wọn kì yóò sì rí. Praise the Lord. Ṣé ti gbọ́? Ìgbà yẹn ni Ọlọ́run pa ojú rẹ̀ mọ́. Ìyàn nìyẹn pé kò ní sí ìwàásù
ṣebí wọ́n wàásù fún yín tẹ́lẹ̀ ẹ sì ń ṣe kankan kàbí ẹ fẹ́ gbọ́, kò wá ní Ọlọ́run ṣe mọ́hùn. A máa débẹ̀ ẹ rí àlàfo yẹn láàrin Málákì àti Mátíù nígbà tí ó ṣòfo tí ò sí ọ̀rọ̀ Ọlọ́run mọ́, ìyàn wà, ìyàn láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ní ọjọ́ náà ni àwọn arẹwà wúndíá àti àwọn ọmọ ọ̀dọ́kùnrin yóò dákú fún òǹgbẹ. Àwọn tí ó fi ẹsẹ̀ Samaria búra tí wọ́n sì wí pé ìwọ Dánì ọlọ́run rẹ ń bẹ láàyè àti ọ̀nà Báṣébà ń bẹ láàyè, àní wọn ò ṣubú wọn kì yóò sì tún dìde mọ́. Lórúkọ Jésù Kristi a ò ní ṣubú, a ò ní ṣubú o. A ti wà ní orí 9, ibẹ̀ náà ni ó parí sí Ámósì. Ìdájọ́ Olúwa. Mo sì rí Olúwa ó dúró lórí pẹpẹ, ó sì wí pé lu ìtẹ́rígbà ilẹ̀kùn kí àwọn òpó kí ó lè mì, sì sá wọn ní orí gbogbo wọn, èmi ò sì fi idà pa ẹni ìkẹyìn wọn. Ẹni tí ó sá nínú wọn kì yóò sá lọ gbé, àti ẹni tí ó sá àsálà nínú wọn ni a kì yóò gbàlà. Bí wọ́n tilẹ̀ wá ilẹ̀ lọ sí ọ̀run àpáàdì, láti ibẹ̀ ni ọwọ́ mi yóò tẹ̀ wọ́n. Ṣé o gbọ́? Níbo lójú Ọlọ́run ò sí? Ẹlòmíì á ní wọ́n á jù ń báyìí, wọ́n á jù kọjá iná. Kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀, inú iná ni. Kò sí tó ń jẹ́ wọ́n máa jù ẹ́ kọjá iná, inú iná ni. Ṣé o gbọ́? Ẹlòmíì máa sá lọ, á lóun sá lọ sọ́run àpáàdì, Ọlọ́run ló máa na gan báyìí, amújáde ń bẹ̀. Ọ̀run àpáàdì, láti ibẹ̀ ni ọwọ́ mi yóò tẹ̀ wọ́n. Bí wọ́n tilẹ̀ gun òkè ọ̀run lọ, láti ibẹ̀ ni èmi ò tún mú wọn sọ̀kalẹ̀. Àti bí wọ́n tilẹ̀ fi ara wọn pamọ́ ní orí òkè Kámẹ́lì, èmi ò wá wọn rí, èmi ò sì mú wọn kúrò níbẹ̀. Àti bí wọ́n tilẹ̀ fi wọn pamọ́ kúrò níwájú mi ní ìsàlẹ̀ òkun, láti ibẹ̀ náà ni èmi ò ti pàṣẹ fún ejò nì, òun ò ṣubú, òun ò sì bù wọ́n jẹ, ejò ní bù wá jẹ o. Àti bí wọ́n tilẹ̀ lọ sí ìgbèkùn níwájú àwọn ọ̀tá wọn, láti ibẹ̀ wá ni èmi ò ti pàṣẹ fún idà, òun ò sì pa wọ́n. So sì rí pé kò síbi tó lè sá lọ, kò síbi tójú Ọlọ́run ò tó ló ń jẹ́ bẹ́ẹ̀. Ibi orí òforí ẹ̀ lé, ọwọ́ Ọlọ́run wà ń bẹ̀. Èmi ò sì tẹ ojú mi mọ́ wọn lára fún ibi, kì í sì ṣe fún ire. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni ẹni tí ó fi ọwọ́ kan ilẹ̀, yóò sì di yíyọ́, gbogbo wọn tí ó ń gbé inú rẹ̀ yóò sì ṣọ̀fọ̀, yóò sì ru sókè pátápátá bí kíkún omi, a ó sì tẹ́rì bí odò Íjíbítì. Ohùn ẹni tí ń kọ, òun ni ẹni tí ó kọ́ ìtẹ́ rẹ̀ nínú àwọn ọ̀run, tí ó sì fi ìpìlẹ̀ rẹ̀ sọlẹ̀ ní ilẹ̀ ayé. Ẹni tí ó pe àwọn omi òkun, tí ó sì tú wọn jáde sí orí ilẹ̀ ayé. Olúwa ni orúkọ rẹ̀. Kábíyèsí rí Ọlọ́run. Ẹ̀yin kò ha dàbí àwọn ọmọ Etiópíà sí mi, ẹ̀yin ọmọ Ísírẹ́lì bí? Ni Olúwa wí. Èmi kò ha ti mú Ísírẹ́lì gòkè ti ilẹ̀ Íjíbítì jáde wá, àti àwọn Fílístínì láti ilẹ̀ Káfítórì, àti àwọn ará Síríà láti Kírì. Kíyèsí, Olúwa Ọlọ́run bẹ lára ilẹ̀ ọba tí ó kún fún ẹ̀ṣẹ̀. Èmi ò sì pa á run kúrò lórí ilẹ̀, ṣùgbọ́n èmi kì yóò pa ilé Jákọ́bù run tán pátápátá. Ṣé ti rí? Torí kí ni o? Torí májẹ̀mú yẹn. Torí májẹ̀mú yẹn, òun ò lè pa wọ́n run tán pátápátá, kí ọ̀rọ̀ Ọlọ́run kó bàa lè máa tẹ̀síwájú níbẹ̀, kí májẹ̀mú tí ó ti bá Jákọ́bù dá, tó ti bá Ísírẹ́lì, òun náà ní Jákọ́bù ní Ísírẹ́lì, kó lè máa ṣe kíni, kó lè wá sí ìmúṣẹ. Èmi kì yóò pa ilé Jákọ́bù run tán pátápátá ni Olúwa wí. Wò ó, nítorí èmi ò pàṣẹ, èmi ò sì kún ilé Ísírẹ́lì nínú àwọn orílẹ̀-èdè, bí a ti kú ọkà nínú
kọ̀kọ̀sọ̀ nínú kọ̀ǹkọ̀sọ̀, ṣùgbọ́n woro kíni yóò bọ́ sórí ilẹ̀. Gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ nínú ènìyàn mi yóò ti pa idà kú, tí ń wí pé ibi náà kì yóò bá wa, bẹ́ẹ̀ ni kì yóò bá wa lójijì. ṣùgbọ́n gbogbo ìwọ tán bá ń bá wí kò lè ṣeé ṣe, wọ́n ló máa ti pa idà kú. Máa gbọ́ ohun t'Olúwa bá wí lẹ́rọ̀. Dídá Ísírẹ́lì padà sí ipò lọ́jọ́ iwájú. Ṣé o ti mọ̀ pé Ọlọ́run lòun ò ní pa wọ́n run pátápátá, ó máa pa àwọn kan, á dá wọn kan sí. Òun la ṣe máa ń sọ wípé òpà kan jí kan, òwò kan yè. Ọba tí sọ lórí burúkú dolóríire, ọba tí sọ gbódilé, ọba tí sọ àkìtàn dọjà, ògbẹ́ nìkan ga rẹ nìkan sílẹ̀. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ o, ní ọjọ́ náà ni èmi ò gbé àgọ́ Dáfídì tí ó ṣubú ró. Ṣé o ti gbọ́? Ṣé o ti rí ìgbà tí Ọlọ́run sọ gbogbo ọ̀rọ̀ bọ̀? Ó ní mi ò ní pa wọ́n rẹ́ pátápátá. Ọlọ́run aláàánú, bẹ́ẹ̀ ni mo fẹ́ kí ìwọ náà máa fi àánú hàn. Ẹni tó bá ṣẹ̀ wá, ẹni tó ṣe ohun tó dùn wá, ó dùn wá o, bẹ́ẹ̀sẹ̀ lórí owó, dáríjì. Owó iná ni, lẹ́yìn owó ni. Ó ṣe ohun tó dùn ẹ́ nìyẹn, kí ló lè fi gbà lọ́wọ́ ẹ̀? Gbowó lọ́wọ́ ẹ̀ kó jẹ́ kó máa lọ lálàáfíà. That's all. Ṣùgbọ́n a lè jọ ṣe mọ́ o, igbó òsínkù kankan, ìwọ ló máa lùsì o, mi ò fẹ́ kó lùsì. Gbowó owó wàá lọ fi dá nǹkan rẹ̀ ṣe. Ó ṣẹ̀ ẹ́ ní tòótọ́, bọ̀ báwo ni ìwọ náà ṣe lè dá sẹ̀ríà fún? Kọ̀lẹ́tì ọmọ ni go, gbowó tó tówó lọ́wọ́ ẹ̀, lọ́jọ́ ayé ẹ̀ kò ní ṣerú ẹ̀ mọ́. Tó bá lóun ò ní san ẹ, ó yànà, jẹ́ kájọ máa tayò lọ, jẹ́ kájọ máa tayò lọ, jẹ́ kájọ máa tayò lọ. Owó ni kò gbà lọ́wọ́ ẹ̀, dáríjì o, má bá yàn jà, má wà bí síyàn, má wà kú síyàn, má ro kú o, máa ro ire lọmọ Ọlọ́run gbọ́dọ̀ máa ro síyàn, máa ro ire. Bọ́ tó bá fẹ́, má jẹ́ kán yẹn jẹ, má jẹ́ kí tiẹ̀ gbé, gbowó lọ́wọ́ ẹ̀, let's go. Kí wọ́n lè ní ìyókù Édómù gbọ́ o. Ní ọjọ́ náà ni èmi ò gbé àgọ́ Dáfídì tí ó ṣubú ró, èmi ò sì di ẹ̀yà rẹ̀, èmi ò sì gbé ahoro rẹ̀ sókè, èmi ò sì kọ́ ọ bí ti ọjọ́ ìgbàanì, kí wọ́n lè ní ìyókù Édómù ní ìní. Kí ló ń wá kiri? Kí wọ́n lè ní ìyókù Édómù ní ìní, àti ti gbogbo àwọn kèfèrí tí à ń pè nípa orúkọ mi, ni Olúwa tí ó ṣe èyí wí. Kíyèsí, ọjọ́ náà dé ni Olúwa wí, tí ẹni tí ń tulẹ̀ yóò lé ẹni tí ń kórè bá, àti ẹni tí ó tẹ èso àjàrà yóò lé ẹni tí ó fúrúgbìn bá. Àwọn òkè ńlá yóò sì kan ọtí wáìnì dídùn sílẹ̀, gbogbo òkè kéékèèké yóò sì di yíyọ́. Èmi ò sì tún mú ìgbèkùn Ísírẹ́lì ènìyàn mi padà bọ̀, wọn ò sì kọ́ ahoro ìlú wọn nì, wọn ò sì máa gbé inú wọn, wọn ò sì gbin ọgbà àjàrà, wọn ò sì mu ọtí wáìnì wọn, wọn ò sì gba ọgbà pẹ̀lú, wọn ò sì jẹ èso inú wọn. Èmi ò sì gbìn wọ́n sí orí ilẹ̀ wọn, a kì yóò sì fà wọ́n tu mọ́ kúrò ní ilẹ̀ wọn tí mo ti fi fún wọn, ni Olúwa Ọlọ́run rẹ̀ wí. Ṣé o ti rí Ọlọ́run aláàánú? Ṣé o ti rí bàbá tá à ń tẹ̀lé? Bí bàbá wa tí ò bá lè bínú tán, wo orú gbogbo ègún tí Ọlọ́run ti ń fi wọ́n gún, ó fi wọ́n rékọ̀ọ̀kan. Nígbà tí Ọlọ́run bínú, ta ló wá fẹ́ fi jọ tó ò bá lè bínú? Bí bàbá rẹ bá bínú, wọ́n náà máa bínú nà, kò sẹ́ni tí ì bínú. Ṣùgbọ́n má bínú tán máa fi jọ bàbá rẹ. Wo bàbá wa tá a tẹ̀lé, kò bínú tán. Kò ṣe kí ni o, kò bínú tán. Ó ní mi ò ní pa wọ́n rẹ́ pátápátá lórí ilẹ̀. Mi ò ní ṣe kí ni o, mi ò ní pa wọ́n rẹ́ pátápátá lórí ilẹ̀.
torí kíkí ni ọ̀kan lè máa gbé àgọ́ Édómù ìní wọn sókè. Ṣé wọn náà ò ti fẹ́ pa ọkọ rẹ rẹ́ pátápátá torí pé ó fi ẹ́ sílẹ̀, ó da ọmọ lù ẹ́, ṣé kú ló wá kàn? Ṣé tó bá ti wá kú, ṣé wàá lè rí nǹkan kan gbà lọ́wọ́ ẹ̀ mọ́? Mo béèrè, ṣé tí obi tó bá sì wà láyé ó sì lè ronúpìwàdà, tó bá padà wá tó bá fún ẹ ní nǹkan, ṣé bá jẹ mọ́nú tiẹ̀ ni? Ìyẹn ni kó gbà gẹ́gẹ́ bí obìnrin tá a fi ẹ̀mí mímọ́ tọ́. Mo yọ́nú sí ẹ, gbogbo àṣìṣe tó ti ṣe mo dáríjì ẹ. Kí ni èrè mi ló kàn? That's all. Èrè mi, ó yá, mo máa fún ẹ ní billions, wọ́n send account jẹ́ fi 1 billion fún ẹ, o ṣe, ó ti gbówó dé. Èrè rẹ ni kó o gbà. Èrè rẹ kọ́kọ́ òun gan kó má jẹ́ pípadà dé òun bó ṣe máa wá pa ẹ́ ní ó máa wá. Ṣé o mọ̀, tó o bá le jù, tí obìnrin bá le jù, tí ọkùnrin tó bá tán bá, ó lè jẹ́ òun ló máa kàn máa para wọn nínú àwọn méjèèjì pé o ò fẹ́ kí n jẹ wọn mọ́, ìwà yàfáyélẹ̀ fún mi. Bọ̀ tí gbogbo wa bá ṣẹ́tù nǹkan wa amicable, tá a jókòó tá a jọ sọ, èmi àti ẹ la ríra wa, àwọn ọmọ òun ti dàgbà, wọ́n ti dé yunifásitì, Ọlọ́run ti wò wọ́n, ókè, kí ni èrè mi? Ìyẹn ni kó o jà fún o, àwọn obìnrin. Èrè mi, èrè mi, èrè mi. Kí ni èrè mi? Kí ni èrè mi? Èrè, ẹ má bínú gbogbo àwọn ariwo tẹ́ ṣáà ń gbọ́ lábẹ́lẹ̀ ẹ o, ẹ mọ̀ pé ilé wa, ilé aláriwo làwa ń gbé. Ẹ má bínú, ṣé ó ti yé? Èrè mi, èrè mi. Èrè rẹ ni kó máa béèrè ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ọkùnrin, kí wàhálà ẹ mọ́ bá kàn já sásán. Àwọn ọmọ mi wà bàbá ò bá àforíṣe fọ̀run ṣe, wọ́n fẹ́ràn bàbá wọn dọ̀la. Ọ̀bá àmọ́ ti rí bàbá wọn rí ọjọ́ tán bá ti wá báyìí, bàbá wọn bá lọ nìyẹn. Ọmọbìnrin mi láìkí bàbá ẹ̀ pa. Ṣé o wá rí obìnrin tó bá ti observe pé ó dàbá àwọn ọmọ yìí láìkí bàbá wọn, lọ́ra sọwọ́lẹ̀ o, sọwọ́lẹ̀ kí wọ́n kọ́ mọ̀ bá sọ ẹ́ di ọmọ, kó mọ̀ bá fi fúláwà jóúnjẹ ọmọ, kó mọ̀ jọ ọmọ ń gan ló máa pa ẹ́, kí wàhálà ẹ̀ mọ̀ bá wá gbé, kó mọ̀ bá fi rònú pa rẹ̀ dànù. Bó o kú, ìṣẹ́jú mélòó kan ni o, wọ́n ti gbé mọ̀mọ́ relé náà ló máa gbẹ̀yìn ẹ̀, wọ́n máa fẹ́ lòmíì fún bàbá wọn. Bẹ́ẹ̀ ni mo sọ. Bó bá dẹ̀ jọ ọkọ náà ló kú, ó parí náà nìyẹn, wọ́n máa fẹ́ lòmíì, obìnrin máa fẹ́ lòmíì, oníkálùkù máa ṣayé ẹ̀ lọ, ẹni tó kú ni tiẹ̀ gbé. Má jẹ́ kí tiyín gbé, ẹ má jẹ́ ká jàjàdíjú bí Ọlọ́run tá à ń tẹ̀lé, bàbá wa tó bá lè máa dáríjì, mélòó làwa akọ tí wò ní lè dáríjì. Kò sí ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ṣẹ̀ wá jẹ́ ká níyọnu, bọ́ tá sí ẹ lórí owó. Èrè rẹ ni kò béèrè. Bí mo ṣe wà yìí, tèmi wà lára mi, mo sọ fún wa, èmi náà nírú ẹ̀, bọ́ èrè mi dà. Kí lèrè mi? Èrè mi ni kó jẹ́ ìjòkótì, kí n bá lè bá àwọn ọmọ nǹkan pẹ́, kí n bá lè jẹ làálàá mi, kán mọ̀ bá yọ ọwọ́ ẹ láwo lójijì. Ṣé bó gbọ́ ìdájọ́ yìí? Wọ́n ní kó wà mẹ́ẹ̀lì 10 sí àwọn ọmọ tó tọ́, nígbà tí kò sí bàbá yẹn ń bẹ̀, nígbà tó o ti bínú jù, o ti fìbínú, o ti dá gbogbo ẹ̀ dànù. Ohun tó yẹ kó fi sùúrù ṣe. Ẹni tó kàwé ń fún ẹ nímọ̀ràn, bóbìnrin ò bá tiẹ̀ kàwé, bó bá rí ẹni tó kàwé lẹ́gbẹ̀ẹ́ tó bá sọ bí wọ́n ṣe ń lo ayé ìwé rèé o, gbogbo èyí tẹ́ ń ṣe bí aláìkàwé yẹn kò dà bẹ́ẹ̀ o. Ìwé mọ́ ṣe máa bá yín tọ̀nà ẹ̀rẹ́ o. O gba lọ́ọ̀yà, ìwọ ń rù bínú sókè, èmi ò fẹ́ gbọ́ tiẹ̀ lọ́ọ̀yà, ìwọ ló máa jẹ̀bi, ìwọ ló máa jẹ̀bi. Tó bá jẹ́ o ti gbọ́rọ̀ sí lọ́ọ̀yà lẹ́nu, o ti dọ̀ra, ó yá, òkè mo gbọ́, ẹ̀yin náà ni mò ń wojú ẹ̀ lọ́ọ̀yà, kí lẹ ní í ṣe? Ó dẹ̀ bá mi pè é, ó yá jájọ jòkó, mo ti dé, mo máa sanjọ́ fún ẹ. Máa sàn, wàá gbowó ẹ padà, wàá dẹ̀ mójú kúrò.
wàá dẹ̀ tún lọ fi yẹn ṣe nǹkan re ṣùgbọ́n jàjàdíjú oní ọ̀fẹ́ rí mọ́ o ọ̀fẹ́ rí o kí wá lè rè ẹ́ jọ kí lè rè ẹ́ báyìí kí lè rè ẹ́ obìnrin kí lè rè yín ẹ mọ́ jàjàdíjú o ẹ mọ́ wéṣì ayé yín o wàhálà yín ò ní gbé wàhálà gbogbo wa ò ní gbé. I love you so much. God bless you. Ọ̀sẹ̀ yìí máa dára fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ fi ọ̀rọ̀ ìyá yìí màmá mi dé. Bàbá wa Bíọ́dún Àfíìsì ọwọ́ ẹ ṣé púpọ̀. Ẹ̀kọ́ lẹ fẹ́ ká kọ́ àti irú ìdílé tó ń ṣẹlẹ̀ sí. Obìnrin tó ń ṣerú ẹ̀ má dánrú ẹ̀ wò mọ́ o. Ohun tó máa ń gbẹ̀yìn wọn náà nìyẹn o. Ìparun àdágbé asán ló máa ń gbẹ̀rù orú obìnrin bẹ́ẹ̀. Obìnrin tó bá ti le kókókókó bí ojú ẹja ikú ni o ìparun ni o àbí kó kú o ìwọ nìkan ló máa dá yí èsè gbẹ̀yìn. Àwọn ọmọ òun ga wá kọ̀yìn sí ẹ wàhálà ẹ wá gbé. Má jẹ́ kí wàhálà wa gbé o. Ẹ jẹ́ ká dọ̀ra ṣeun gbogbo níwọ̀ntúnwọ̀nsì tó bá ń bẹ̀ wá àti jàre o jàre tẹ́lẹ̀ mọ́ tún jẹ̀bi wọ́n ti ń dá ẹ láre o tún wá kí àṣejù bọ́ níwọ̀ tó yẹ kán máa gbóríyìn fún o káre o ṣe wàhálà èrè ẹni kò gbà èrè mi dà o ti padà dé fún mi ní 1 trillion 1 billion táàtì ẹ̀ ọmọ mẹ́ta òkè owó tó gbédé ó yá fura mọ́tò ralé fún mi wàá máa gbélé yẹn pé èrè mi rèé ayọ̀ ìbànújẹ́ ìgbà kan di ayọ̀ ṣùgbọ́n o pàdánù gbogbo ẹ̀ èmi ò ní pàdánù o. God bless you. I love you. Bye bye.